Mohbad tó ń pariwo bí parrot yẹn ó wà fún negligence, ó náà ní ìjìyà fún negligence lọ́jọ́ máa lọ ṣẹ̀wọ̀n ni. Torí pé ìgbà according to irọ́ tó padà script tán kọ fún ẹ tó o ti sòótọ́ ọ̀rọ̀ ọ ní wọn pè ọ́ pè wọ́n dẹ̀ nọ́mbà wọn ò lọ ìgbà tó máa lọ bí after 12 ọ pè wọ́n padà nọ́mbà wọn ti lọ. Ọlọ́mọ rẹ̀ ń kọ́ ní àlàáfíà ló wà, ìyàwó ló ń sùn, ó dẹ̀ sú ọ̀pọ̀ ń sùn. Bẹ́ẹ̀ ni sóòsùn tí lè ní ọlọ́lọ́run kọ sí ẹ ntọ́lọ́run ò fi hàn ẹ́ rí, ọlọ́lọ́run kọ sí o fara hàn ẹ́. Wọ́n wá ló ń sùn ṣùgbọ́n torí owó tó wà lójú ẹ̀ yẹn, olè tó wà lójú owó tó fẹ́ gbà yẹn kò jẹ́ kó o lè dìde kó o lọ. Ọlọ́run kọ sí ẹ. Ọ̀wọ̀ wá ní pé ntọ́lọ́run sọ yẹn irọ́ ló pa because o wá nítorí nǹkan torí n tó fẹ́ jẹ ni. Torí gbogbo ariwo tó ń pa láti jọ bí ọjọ́ mẹ́ta yìí nísìn, ariwo wọn fẹ́ kọ́ mẹ́ tọ́jú ẹ o, bàbá Mohbad ò fẹ́ kán fún ẹ lówó, bàbá Mohbad ò fẹ́ kán fún ẹ lóúnjẹ. Tó bá jẹ́wọ́ ni ò ní jẹ́ kán fún má nìyẹn ní ṣe ń gbá ẹrú tó fi má nìyẹn ṣe bí ẹrú láti ilẹ̀ wá tó rò pé wọ́n nìkan ló ń gbọ́ èmi mò ń fún lóúnjẹ according to bó ṣe sọ́nbí oníwọ̀ ló máa ń lọ́ọ́ inú agolo. Yes, ọkùnrin àtobìnrin ní táìmù tá à ń sọ ń gbà yẹn nǹkan dáfẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ ríra yín lẹ fẹ́ ra yín. Bàbá Mohbad ò lówó ló fi gbà fún un. Ṣé bàbá Mohbad lówó lọ́wọ́ ni ò tọ́jú ẹ nígbà náà according to bó ṣe sọ? Tó bá yẹ pé bàbá Mohbad ní owó lọ́wọ́ nígbà náà ni ò fún ẹ, ìyẹn ọ̀tọ̀. Nínú statement èèyàn mi pé ẹjọ́ ń yí mọ́ ni, ẹ ríra yín lẹ́jọ́ fẹ́ ra yín, ẹ ríra yín lẹ fẹ́ ra yín. Àwọn tó ń rojọ́ síta pé tẹ́sí story tó fẹ́ sọ náà ni pé tí àwọn èèyàn bá gbọ́ wọn máa lé bàbá Mohbad ní òkò. Ẹ dákun òkúta wo lẹ fẹ́ lẹ bàbá Mohbad nínú story super story yìí? Òkúta wo náà fẹ́ lẹ bàbá Mohbad? Torí kò tí mi tí mọ̀rú story náà tẹ fẹ́ lẹ̀. Ṣé gbogbo ń tẹ́ sọ náà ni bóyá kó lọ béèrè? Ok, gbà tán fẹ́ tí Lísì náà fi ọkọ rẹ̀ ṣe bí Lísì náà ló ń gbé bùkátà kó tó di pé òun náà sọkọ rẹ̀ di nǹkan. Ṣùgbọ́n lápòun ti lówó lọ́wọ́ dáadáa ó lè fi bíùdì ọkọ ẹ̀ sókè. Lọ bèèrè lọ́wọ́ àwọn tó wà nílùú òyìnbó. Ìgbà tí àwọn tó wà nílùú òyìnbó tán fẹ́ra wọn nílùú, àwọn tó ń pè ẹ́ tán sọ̀rọ̀ fún yín, àwọn náà ran ọkọ wọn lọ́wọ́. Wọ́n jọ ń sanwó iná ni o, wọ́n jọ ń sanwó omi ni o, oníkálukú wọ́n jọ ń sanwó owó lé nílùú òyìnbó ni. Wọ́n jọ ń gba owó, jọ máa ra lé, wọ́n jọ máa sanwó mọ́gẹ́jì yẹn díẹ̀díẹ̀ ni. Obìnrin gan ló tó máa ń san jù nínú mọ́gẹ́jì. Mo ní story yẹn lẹ́gbẹ̀ẹ́ tí ìyá mi máa ké biri bí wọ́n máa ké birúkú báyìí. Ṣé bí wọn àtọkọ wọn náà jọ gba owó, náà jọ gba ilé, náà jọ gba mọ́gẹ́jì, ọkọ dẹ̀ gbẹ́gbẹ́ kó bá lómi lọ. Obìnrin yìí ló ń ṣe wàhálà lórí rẹ̀ tó ń dá owó ilé yẹn san pẹ̀lú omijé. Gbogbo properties tí wọ́n rà sílé ó ti lọ bá àbúrò dí. Gbogbo properties tó yẹ pé nígbà tí nǹkan tán fi ń ralẹ̀ ní 40,000 naira tán ra àwọn ilẹ̀ ní 40,000 nígbà náà 40,000 tí wọ́n ra acres of land lọ tó jẹ́ pé tí wọ́n bá ta gbogbo acres yẹn kò sí kó mọ́ 100 million lásìkò yìí. Gbogbo ẹ̀ ni wọ́n ti gbà mọ́ wọn lọ́wọ́. Wọ́n kúrò ọkọ bá ti gbà lọ náà bẹ̀rẹ̀ sí ní sọ story ọkọ ti lẹ̀bùrẹ́ àwòpọ̀ ìtàn ti tàn bẹ́ẹ̀ wọ́n ti tàn bẹ́ẹ̀ ìtàn ti fún yàn tó ṣe gbogbo ẹ̀. Wúmà yẹn wá dí kolobo nìkan ló wá ń dábọ́ géèjì san. Ó mọ tójú ẹlòmíì náà rí nílùú òyìnbó. Àwọn tó ń pè ẹ́ ojú wọn rí. Ṣé bá ara àwọn tó lọ́mọ púpọ̀ láàrin yín tán náà bímọ 9 fún olórin àmọ́ mọ́ ṣe drag ọkọ wọn wá sórí social media sí. Ṣé bá àwọn nìkan náà wà níbẹ̀ tí wọ́n ń gbé síbi ìjọba ló fún wọn? Ṣé ó lè jẹ́ pé òun ló ní ọmọ? Ṣé ó lè jẹ́ Nàìjíríà kò bímọ 9 fún yàn? So gbogbo àwọn nǹkan yẹn náà ti ń ṣẹlẹ̀ tipẹ́. Ọkọ ràn ìyàwó lọ́wọ́, ìyàwó ràn ọkọ lọ́wọ́. Kákan máa sọ ìyàwó di ẹrú. Torí ní àsìkò tí wọ́n ń sọ yẹn ń gbà náà bàbá Mohbad ò lè máa ronú àṣẹ pásítọ̀ tó pè pé pásítọ̀ òní ò wá mú ìyàwó rẹ̀ tí ó sọ dẹrú. Torí gbogbo táìmù tẹ́yìn ń sọ yẹn gbogbo ìgbà tí wọ́n ń wí gbà náà ẹ̀sìn yẹn ó gbilẹ̀ nígbà náà. Ẹ̀sìn yẹn sì mú wọn àṣẹ born again yẹn ó mú wọn ní táìmù yẹn. Born again Christian ó gbilẹ̀ nígbà náà torí wípé kò ní sí nǹkan tá a sì ń pè ní nǹkan ayé lọ títí. Ìbẹ̀rù sì máa wà ní ìta wípé má jẹ́ kí wọ́n rí irú wà báyìí mọ́ mi. Ẹjọ́ ran ara yín lọ́wọ́ náà sí Kristẹni. Gbogbo yín láti rí ẹjọ́ ń support ara yín ni. Ó rí bàbá Mohbad ní rí ẹni tó lówó ńlá kan nígbà náà. Bàbá àti tèmi, ìyá mi lówó lọ́wọ́ ju bàbá mi lọ. Ó dẹ̀ lè rí níbi kankan lójú ìyá mi. Àwọn tó dá mi mọ̀. Ìyá tèmi ń ṣiṣẹ́ akíkanjú ni, alájàpá ni tó ní ẹja ìkóró ó ní ẹja tó pé táwọn èèyàn bá dún tó síwájú lé wa tó fẹ́ gbẹ́ja àwọn bíi 20-30 lè dò lójú kan tí mo sì ti máa jí kúrò látago 4 ìdájí ló ti máa lọ sí ọ̀nà lọ kẹja wá.
bàtọ́ bá máa fi di aago 10 àárọ̀ màmá yẹn ti máa dé. Àwọn tó máa tò síwájú lé wa lásán wọ́n máa so 10 30 tẹ́kálùkù máa gbé páálí títí ẹ̀. Àtàlẹ́nì mi ò ti kówó wá. Ìmí gan wọ́n tó máa gbé fún wọn pé tán bá ti tà tán tó máa wá kówó fún wọn. Ìyá mi lẹ́yìn ìgbà tó bá tún ti ṣe ẹgẹ́ tó tún pín fún wọn tán, òun náà tún máa tú èyí tó máa tú, èyí tó máa lọ deliver sí school, èyí tó máa gbé lọ sí school káàkiri, èyí tó máa gbé fún onímọ́tò pé ó yẹ ẹ lọ gbé fún school, tán máa tún gbé lọ sí school. Òun fúnra ẹ̀ tó máa kiri. Ó tún rírù yẹn. No be only you. Ìyá tiwa ló tọ́ wa, ló tọ́jú àwa, kì í ṣe bàbá wa. A dẹ̀ kórìíra bàbá wa. Ó sì lé ìyá tiwa ló mọ bá a ṣe pọ̀ tó we are 7 ní ọwọ́ ìyá tiwa fún bàbá tiwa. Méje ni wá. Òun ló máa ra aṣọ, òun ló máa ra oúnjẹ, òun ló máa tọ́jú lé, òun ló máa bọ́lé, òun ló máa ra everything. Èmi tún máa kúrò láti rèé. Ó tún máa lọ lé, mo tún máa lọ gbé oúnjẹ wá. Torí ẹ̀gbọ́n ìyá mi mo gbégbà tí bàbá Fọlábí kú, ìyẹn Chief Esama Fọlábí tó kú lèmi di pé mo ṣe ń lọ gbóúnjẹ láti lé. Ó sì lé obìnrin ní gbogbo ìgbà tá à ń sọ yẹn irú ẹ̀ náà pọ̀ dáadáa. Ọkùnrin wọ́n jó ran yín lọ́wọ́ ni. Bàbá àti wo kì í fún ìyá wa lówó mi ìrírí níbi tí bàbá tèmi ti fi owó ọbẹ̀ sílẹ̀ rí. Ó sì lé mọ́mísí mi ò dẹ̀ ní fún wọn lóúnjẹ ńgbà míì. Ǹjẹ́ tó bá dẹ̀ ṣe kinní báyìí wọ́n máa tún fún wọn lóúnjẹ. Tó bá wù wọ́n fúnra wọn lóúnjẹ. Rúùmù à ń palọ̀ kan là kọ́kọ́ ń lò ńgbà yẹn là ń lò ń táìmù yẹn. Rúùmù yẹn wọ́n pín sí méjì ni. Bàbá mi ń sùn kan, ìyá wa ń sùn kan. Àwa ń sùn sọ́dọ̀ bàbá wa. Àwọn míì ń sùn sọ́dọ̀ ìyá wa. Ìyẹn tún kọ́ bàbá wa ò dẹ̀ gbélé. Ó sì lé kò gbélé ńgbà yẹn kò tiẹ̀ ní gbélé. Òun náà tún ọ̀dọ̀ ìyàwó wọn. Ìyálé wọn tó wà lóṣogbo. Òun náà tún wà ńbẹ̀. Mo dẹ̀ máa rí dáadáa pé tí wọ́n bá jọ wà wọn kì í dáná mi náà máa ń lọ lẹ́nà wọn kì í dáná oúnjẹ fún bàbá wa wọn dẹ̀ kì í bára wọn jà wọn ìfira wọn sẹ̀sìn ládùúgbò. Bí bàbá bá lọ tó bá fowó lẹ̀ wọn ò fún lóúnjẹ tí ò bá fowó lẹ̀ ìjọ tí ò bá ti rí owó pa tí ò bá ti pawó tí ò bá ti rówó torí popsi mi ní táìmù yẹn wọ́n ní àwọn tó ń ta fíríjì yẹn náà kàn ṣe ń gbogbo yẹn gbiná gbogbo yẹn jóná létà ló tún ní pé wọ́n ṣe mọ́tò fúnra wọn wọ́n tún ní mọ́tò tí wọ́n fúnra wọn tó tún fi ń ṣiṣẹ́ wọ́n tún gbé fún ẹ̀gbọ́n wọn ọmọ tí ẹ̀gbọ́n first born ìyá wa ìyẹn tó lọ fi mọ́tò yẹn láksidẹ́ǹtì gbogbo nǹkan yẹn kàn wọ bàbá yẹn lọ́rùn gbà náà ó ní ìyá wa fi ń wò pé wẹ́ẹ́ condition ni because ọmọ rẹ̀ ó ti ba ohun tó jẹ́ properties tí arákùnrin yìí ló ń gbà tí gbogbo nǹkan dàrú fún ọmọ ètò ti fi láksidẹ́ǹtì òun gan ló tún sọ ohun ẹ̀gbọ́n wa di nǹkan míì tóun rè ò lè dá gerege mọ́ ọkùnrin àtobìnrin ràn wọn lọ́wọ́ gbogbo gbà náà wọn bọ́ta ń tán pè ní ìyá ọmọ nìyẹn ìyàwó òde tí torí rẹ̀ ró ìròmọ́yà kó lóun fẹ́ lọ bá onílé kejì nínú yàrá àwọn tó dé wà nínú kọ́ńpáàdì wa nínú ilé tọ̀dọ̀ tiwa àpọ̀ yẹ́gbẹ́yẹ́gbẹ́ àpọ̀ dáadáa kò sẹ́nìkan tó máa níyàbẹ̀jì wọnú yàrá wọn torí kálukú wọn sì níyàwó nulẹ̀ tó máa lóró mọ́yàwó nu tọ́lẹ̀tì àbí inú yàrá onílé kejì tó jáde nínú yàrá pẹ̀lú ìróláyà tí ó dẹ̀ sí ìyàwó ẹni yẹn nulẹ̀ dọ̀kínà fẹ́ sọ àwọn ò bá ìrìn òsì lẹ́rìn ìyá wa ó ń kálukú wọn gbà tó tún pé tó bá ti lò ń bíbà ìyálé wọn bá wọn jà wọn tún padà lọ sọ́sọ́gbó wọn ń kéra wọn ní kò àdẹ̀ rí káwọn méjèèjì ìyálé àti ìyàwó pé kán jà pé wọn ò fáwọn olówó oúnjẹ rí kò sí mi ìrí ìyá mi kó pariwo pé wọn fún lówó torí òun kò tiẹ̀ ráyè sọ ẹni tí ó tiẹ̀ ti sọ jẹ́ ti yóò àìmọye ìyá wa yóò ṣe gbàwìn nínú ọjà rẹ̀ pé tóun bá ti tajà tán ètò òun ó tún fún wọn àwọn èèyàn ń gbàwìn lọ́wọ́ tiẹ̀ òun náà tún gbàwìn pé káwọn ọmọ lè jẹun yóò gbàwìn ráìsì yóò gbàwìn ẹ̀wà káwọn ọmọ tiẹ̀ lè jẹun bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà tún gbàwìn lọ́wọ́ títí ẹ̀ láwọn àwọn èrè tó náà bá tún jẹ bó ṣe máa bá wa gé ẹja sínú ọbẹ̀ rẹ̀ sápátí àwọn ẹja tó bá dá irú ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ no be only you màdàmú ẹyin ṣé Ìyábọ̀ Òjó àti ìyá rẹ̀ kọ́ ló tó àwọn ṣé kí ni bàbá wọn ṣe lé wọn lórí ìyá Wùmí tí wọ́n sọ nípa rẹ̀ kí ni ìyá Wùmí ilé ọkọ tí ìyá Wùmí lọ kí ló dé tí òun sórí tó fi sọ kí ni bàbá Kẹ̀rímọ́ ṣe fún tó fi bàbá Kẹ̀rímọ́ lẹ̀ tó fi lọ fẹ́ ìyá àtẹ̀yìn tó jọkùnrin tó tún fi fìyẹn lẹ̀lẹ̀ tó tún fi wá fẹ́ ìbàbá àti ti Wùmí kí ló tún ṣẹlẹ̀ ìyẹn mi pé ká ò dọ́gba òbò òdọ́gba okó òdọ́gba ìkánjú kan lọ́nà fi ń pààrọ̀ tí mọ́ ìwọ tó wá bọ́ta tó ń sọ sítórì bàbá Mohbad kan ló sọ̀rọ̀ olú bàbá Mohbad lọ sọ́dọ̀ Oríyọmí pé Oríyọmí ń ṣépè fún ẹ Oríyọmí nìkan kan ló ń bú ẹ gbogbo àwọn Fẹ́tì Àbálógún nígbà tá àti rí ẹ everybody wọn náà ń sọ̀rọ̀ tó rántí ẹ̀rọ pé yẹ ẹ̀ ti kú ni ìgbà tán máa rí pé ó jáde náà wò pé pẹ̀lú gbogbo tó ṣe fọmọ ìwọ náà dẹ̀ sọ̀rọ̀ ó ní Mohbad ló ní kẹ́ má pariwo síta ìmọ́lẹ̀ ló wáì tó wá ń blame bàbá rẹ̀ wáì tó wá ń blame àwọn èèyàn Oríyọmí tó sọ̀rọ̀ ńgbà náà lẹ́yìn èyí tó ti sọ kò tí ì sọ mí ìmọ̀ fún yín because nígbà tí gbogbo wo ò tí ì mọ̀ tó ṣẹlẹ̀ nìyẹn
ìgbà tó dẹ̀ jáde èmi Tẹ́níọlá mo ní mi ní tí sọ̀rọ̀ until tí mo wá rí pé nǹkan mi ti ń bọ̀ kíní lọ àṣejù ti ń wọbẹ̀. Bàbá yìí ò rí ibi tí bàbá Mohbad yìí wà lè sọ bóyá ó sọ fẹ́ lómi o tó ti jókòó tó wá ń rojú ẹ̀ láì da. Bàbá Mohbad ò rojú ẹ̀ láì darí kò sọ nǹkan kan nípa rẹ̀ rí. Àwọn tó wá ń kọlù ẹ lórí fóònù wá ń sọ fún ẹ lórí fóònù, àwọn yẹn náà ń brainwash ẹ, náà ń parọ́ fún ẹ, náà ń manipulate ẹ, wọ́n ń parọ́ tí ò ṣẹlẹ̀ fún ẹ. Ìjọ tí Oríyọmí lọ sí ìjọ tí bàbá Mohbad lọ sọ́dọ̀ Oríyọmí kò bú ẹ bẹ́ẹ̀, ó ní kódò ọmọ yẹn fẹ́ so àwọn papọ̀, kò síbi tó ti sọ̀rọ̀ sí ẹ. Even débi àdúrà ní bàbá Mohbad ń sọ̀rọ̀ sí àdúrà, ibo ni bàbá Mohbad ti sọ. Àwọn èèyàn gan náà blame àdúrà ńgbà tán ṣépè fún wípé kò lè sọ̀rọ̀, kò lè ṣe kinní kan, kò lè ṣe kinní kan. Oríyọmí tún bi léèrè, ó ní ṣe mọ̀ pé ọmọ ó ní kò í sọmọ tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀, pé kì í sọmọ tó ní action, ọmọ tó jẹ́jẹ́ tí ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀, ó tún pọ́n lé ni. Àwọn èèyàn tó sọ pé ó tún kọ́fà ọmọ yẹn, ó tún pọ́n lé bẹ̀ yẹn ni. Ẹ wá bọ́tẹ̀ wá ń ṣe bí olórí burúkú. Ọwá ni wọ́n sọ bàbá Mohbad ní òkò pa, dákun òkúta wo lẹ kó lẹ́lẹ̀, gbogbo ilé ìtẹ́sọ síbẹ̀ is minor, sórí gbogbo ń tẹ́sọ nípa bàbá Mohbad ìwọ family affair, marital àfiwọ́ àti ẹ̀. Torí ọ̀rọ̀ rí o tó bẹ́ẹ̀ pò tí lọ́kọ síbòmí ọ̀gọ̀ rí ó jọ, bọ̀ tó ti lọ bímọ síbòmí kò jọ. Ní òkè kàtẹ̀ wá ní bàbá Mohbad fìyà jẹ, ó fìyà jí ọ àbí ló fi di wípé ọ̀rẹ́ rẹ̀ wá ní pé kó má kówó fún mọ́, ìwọ náà wà kówó fún bàbá Mohbad mọ́. Nígbà tó kówó fún mọ́, ìgbà yẹn lógún wá dé, ó wá kó nínú ilé ibì kan horóró mọ́ yà ẹ ti ẹja play díẹ̀ ẹja play díẹ̀. Wọ́n ti wá dé nígbà tí mo mi ṣẹ̀ṣẹ̀ ní ọ̀rẹ́ nígbà tí mo ní ìdẹ̀ níbi gan-an sílẹ̀ fún ọmọ mi. Ẹ bá ń pa wá káfẹ́ bá ń gbé wọlé lọ́fà ńlá. Thank you, you are welcome. Ọmọ tí wọ́n mi ṣe fún mi pátápátá èmi dáríjì torí kì í ṣe òun ló ṣe fún mi. Ó ní gbogbo tí ó ní gbà tí ọmọ pé 41 days níwọ àti Wùmí tó mo ní àwọn ọ̀rọ̀ mélòó kan tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ mi lálẹ́ kó tó di pé mo kọ́kọ́ àwọn ọ̀rọ̀ kan mo fẹ́ kọ́kọ́ yànnà ná ọ̀rọ̀ kan kí n tó continue. Ìyá Mohbad ní nígbà tí wọ́n fẹ́ gbé débi mọ́tò pé tí wọ́n pè onílé àti sọ story èyàn lálákọ̀ọ́kọ́ mi fẹ́ ká padà lọ síbẹ̀ mọ́. Ẹlẹ́ẹ̀kejì ó ní ìwọ sọ fún wọn pé kán má ti sin ọmọ ẹ̀, bẹ́ẹ̀ làwọn yẹn ń push ẹ̀ sí ẹ lẹ́nu, wọ́n ti sí ẹ lẹ́nu. Ó nítorí wípé ìwọ ní òkú ọjọ́ mẹ́rin máa ń jí dìde pé kán má ti sin ọmọ ẹ̀, wípé bàbá Mohbad àwọn yẹn wá ń ti ṣe lẹ́nu pé ṣebí bàbá Mohbad ló sọ wípé dandandandan kán lọ sin ọmọ, because láti lè fi báàkì ọ̀rọ̀ tí Kẹ́rìmọ́ sọ, láti fi lè báàkì ọ̀rọ̀ tí Kẹ́rìmọ́ sọ, ó ti wá gàn gbangba ìyá Mohbad pé ó kì í ṣe abiyamọ, ẹni tí wọ́n tó yẹ kán mú òkò ìwọ gẹ́gẹ́ ló yẹ kán mú òkò kan lẹ̀ gbà. Ìyẹn mì pé ogún lẹ fi bà yí ọmọ yẹn jẹ́. A ti sọ láti lẹ̀, mo ti sọ wípé ẹrù tó wà lọ́rùn ọmọ yẹn pọ̀. Ó fẹ́ ṣèfẹ́ ti wọ ìyá, ó fẹ́ ṣèfẹ́ ti bàbá, ó fẹ́ ṣèfẹ́ ìyàwó, àwọn ọ̀rẹ́ ń bẹ́ńbẹ́, àwọn ará àta ń bẹ́ńbẹ́. Ìyá prime boy gan tó ló tọ́jú ẹ̀ gángbà náà kò lè rántí ẹ̀ torí ńgbà tẹ́yìn tẹ́ jẹ́ family tí ẹ ti wàjò lọ́rùn. Ọmọ 26 years old tẹ́ ẹ ti rò pé kó mọ gbé gbogbo bùkátà yín níṣẹ́ lábọ̀ ọrùn rẹ̀ ni gbogbo yín wà lé, ìwọ ń sa àgùn sí, bàbá ń ṣe tiẹ̀ lápá kan, Wùmí náà ti fi kaya mátá ba yí ẹ̀ jẹ́, ìyá ìyàwó rẹ̀ náà tún ti da titi ẹ̀ lé lórí, pákọ̀kọ̀ tó ń lé kiri nígboro, pákọ̀kọ̀ tó ń lé kiri, eégún ń lé kiri nígboro, pákọ̀kọ̀ gan ẹ̀yin ni pákọ̀kọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kó nísinmi nínú ilé. Ṣé wá rí pé ikú ilé ló pa ìmọ́lẹ̀ bí bàbá ẹ̀ sì sọ, kì í ṣe ikú ta. Ogún n tó ní mo ṣe understand n tó sọ ní ìsinmi pé ikú owó ló kú, ogún tó ní ń lè fi pa, ikú ìwọ̀nba tó ní yẹn tẹ́ ẹ fi wàjò lọ́rùn yẹn ń lè fi pa. Ó gbúdọ̀ ṣe fún mi, ó ṣe fún wọ, ìwọ pín fún mi, ìwọ náà pín fún wọ, bàbá náà ní eléèmí mo fẹ́ gbà, ìwọ ìyá náà ń ṣe tiẹ̀, ìyá ìyàwó náà ń ṣe tiẹ̀, ìyàwó náà wàjò lọ́rùn, ikú tó ní lè fi pa nítorí ìwọ̀nba tíntín tó ra ní. Ìyá Mohbad torí ìwọ̀nba tíntín tó ní lè fi pa ọmọ yẹn dànù, ó wá jáde ó wá ń sọ̀rọ̀ bí wípé gbogbo tó ń sọ kò sẹ́ni ẹ̀wọ̀n ọ̀dọ́ yín lẹ́lẹ́ lọ pítì. Yes, bàbá Mohbad jẹ àwọn ẹ̀bí lọ́nà tó pọ̀, ṣùgbọ́n torí pé ayé ti gbé ẹrù tó pọ̀ lé lórí láti lẹ̀ wá, ayé ti kàn mọ́gi àgbélébù láti lẹ̀ wá, many people sì tí ì gba tiẹ̀ lórí ẹ̀.
ṣùgbọ́n ìyẹn ò wá mí pé ká wá fi yín sílẹ̀ yín tẹ́ jẹ́ ìkà ká wá kàn pa. Yes, ó lè wà carelessness kó burú torí àwọn ọkùnrin kan náà wà tí wọ́n burú. Tóbìnrin bá tẹnu bọ̀rọ̀ dandan ni kéèyàn rí wí. Ọkùnrin mi wà tán burú gan, they are user, wọ́n máa ń lo obìnrin ni. Ṣùgbọ́n age yín nígbà náà kò tí ì lè sí nǹkan tó jọ mọ́ bẹ̀ yẹn púpọ̀. Wọ́n lè máa ṣe ṣùgbọ́n torí pé ẹ̀ẹ́dọ̀ lówó lọ́wọ́ ni. Ká ní bàbá Mohbad ní owó lọ́wọ́ ní ò tọ́jú ẹ tó tún wá ń gba tiẹ̀ máa ní user ni. Ẹjọ́ ríra yín ni ẹ ní lọ́wọ́, ẹ̀ẹ́dọ̀ lówó lọ́wọ́ ni. Ẹjọ́ ranra yín lọ́wọ́ ni. Ṣé bí wọ́n mọ̀ pé bàbá Mohbad ṣé wọ́n náà lọ ṣe freedom carpenter fún torí gbogbo nǹkan náà ló ṣe fún. Ìwọ ló rán lọ sí training school, ìwọ ló ṣe freedom training school fún. Ṣé freedom ti bí ń kọ́ ìwọ náà ló ṣe gbogbo freedom. Ìyá Mohbad ìwọ ló ṣe gbá. Ó yẹ ká lè rí lára ẹ nígbà tó kó kúrò ńbẹ̀. Ẹ sílẹ̀ yẹn mi tó bẹ́ẹ̀ pé truly ìwọ ló ń gbé gbogbo bùkátà inú ilé bàbá Mohbad. Ìwọ ló rán lọ sí school, ìwọ ló ràn lọ́wọ́, ìwọ ló fún lówó, ìwọ ló ṣe gbogbo ẹ̀ fún. Bó o ṣe parọ́ dandan ni kọkùnrin help ọkùnrin, obìnrin dẹ̀ help ọkùnrin ní condition tó bá jọ wà. Wọ́n jọ máa ran ara wọn lọ́wọ́ ni. Wọ́n jọ ran ara wọn lọ́wọ́ ni. Kì í ṣe pé wọ́n náà ni bàbá Mohbad máa ní kó ṣe gbogbo ẹ̀. Òun náà máa ń ṣiṣẹ́ carpenter. So kò wá rówó kankan nínú iṣẹ́ carpenter. Kò rí nǹkan kan nínú iṣẹ́ carpenter. Ó tún wá lọ sí chọ́ọ̀chì oníwọ̀ ló rán lọ sí ìwọ ló san gbogbo owó school tó fi parí. Ìyá Mohbad ò mú un lẹ̀ ń rèé Láyà Muhammed ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ náà ló mú gbogbo ẹ̀ lẹ̀. That is why tó yẹ pé mẹ́ni ọkùnrin máa ní tóun bá ti fẹ́ ra ilé tóun fẹ́ kọ́lé òun ò kì í fẹ́ kó wo obìnrin wà bẹ́ẹ̀. Torí wọn bó wo obìnrin tó bá wà ń bẹ̀ lásán obìnrin á lóun ló ń ṣe gbogbo ẹ̀ ni. Á lóun ló ń ṣe gbogbo ẹ̀. Gbogbo tó wà ń bí òun ló ń ṣe. Akílódé ìyá Mohbad eléègbẹnu tó tún láòdù gan o. Ó wá ń sọ story ìgbésí ayé ẹ̀ látilẹ̀. Ṣé bàbá Mohbad bọ́ta wá sọ story? Ìwọ tó o lè sọ̀rọ̀ òun sọ̀rọ̀ ní sọ pé o ti mọ Wùmí tipẹ́. Wùmí tí wọ́n fúnra rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ẹ̀yìn èèyàn mi. Ìyá Mohbad ní òun sọ pé kán má tì sin Mohbad wípé Mohbad máa jí. Ó lóun sọ fún pé ó máa jíǹde padà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní ṣùgbọ́n bàbá rẹ̀ ló ní dandan wọ́n máa lọ sí láti fi lè báàkì ọ̀rọ̀ tí àwọn ará bí sọ nípa rẹ̀. Àwọn kẹ̀rímọ́ tí wọ́n sọ nípa rẹ̀ láti fi lè báàkì ọ̀rọ̀ yẹn. Ìtorí ẹ̀ ni ìyá Mohbad fi sọ̀rọ̀ yẹn. Torí àwọn yẹn dẹ̀ náà ti sí lẹ́nu kì í ṣe pé òun ló dédé sọ. Wọ́n rí owó tó gbà àti ohun tó wà ju ẹ lọ́rùn. Wọ́n wá ń push ẹ, wọ́n manipulate ẹ. Àwọn èèyàn ń sọ̀rọ̀ níjọ́wọ́ ń bẹ̀ yẹn wípé nǹkan kan ló wà nídìí ẹ̀ tí ìyá Mohbad fi ń ṣe nǹkan yẹn. Ohun tó wà nídìí ẹ̀ ni pé àdúrà wà nínú mọ́tò níbi tí Mohbad wà. Tí Mohbad ò dẹ̀ tí kú tán tó fi gbọ́rùn sókè, àdúrà wà nínú ilé, is a prime suspect. Àbúrò ìyá Mohbad wà ńbẹ̀ tí ń ṣe Dàrósà, is a prime suspect. Òun ló ẹ̀ ń bá mu òkú. Orúkọ rẹ̀ dẹ̀ ń jáde nínú gbogbo nǹkan. Orúkọ rẹ̀ jáde ní Kòròdú, orúkọ rẹ̀ jáde nínú ilé, orúkọ rẹ̀ jáde ní gbogbo hospital, orúkọ rẹ̀ jáde nínú gbogbo police station, orúkọ rẹ̀ jáde ní mortuary, ojúkọ rẹ̀ jáde nínú sísin. Is a prime suspect as well. Ó jẹ́ mélòó? Ó jẹ́ ọmọ méjì wá bẹ́ẹ̀ kan ti kú. Ó kó èèyàn méjì tó jẹ́ ẹ̀jẹ̀ ìyá Mohbad. Ó ní wọ́n fi ń kọ́ ìyá Mohbad lọ́rùn wípé tó o bá ní kán mú Wùmí lọ wọ́n á mú òun náà lọ, wọ́n á mú ọmọ ẹ̀ méjèèjì wọ́n á yẹgi fún wọn. Àwọn people dẹ̀ mọ bó ṣe máa manipulate gan. Wọ́n á sọ wípé Dàrósà wọ́n máa gbé, wọ́n máa rán lẹ́wọ̀n gbére. Àdúrà wọ́n máa send ẹ̀ sínú ẹ̀wọ̀n gbére. Tó bá fẹ́ ṣòwò tọrọ á bẹ́tà kó o tètè ṣe cover up. N tó ṣe ìyá Mohbad nìyẹn, nothing more. Pé bóyá pé secret kan wà bẹ́ẹ̀ torí àdúrà àti Dàrósà ó ní gbogbo wèrè tí ìyá Mohbad ń ṣe ń ta. Ó dẹ̀ mọ̀ wípé kò sí bó ṣe tó bẹ́ẹ̀ pé Nàìjíríà government ṣe wọn ò lè má àdúrà tó bá ti lè sọ tó ju rẹ tó nínú ilé kí ló kàn pẹ̀lú ẹ̀ nígbà tí ṣe pé òun ló pa. Kì í sọ ló pa náà n tó ju ẹ̀ tó ló máa sọ náà. Ẹni tó dé ẹ̀ ń bá mọ̀ òkú tí ò bá lọ́wọ́ kankan nínú ẹ̀ rárá tó nǹkan wò pé nǹkan tó nǹkan rí thank you lady b tó nǹkan wò pé jẹ́ kó ń ṣe wọn ò lè fọ́ọ̀kan ẹni tó pààyàn máa rán nínú ẹ̀wọ̀n gbére. Wọ́n kàn lè sọ torí pé kéèsì yẹn ti ń pẹ́ wọ́n kàn lè fún wọn ní ẹ̀wọ̀n oṣù méjì tàbí kán bá wọn wí lé lórí kán fún wọn ní ìjìyà rẹ̀. Ìyẹn ò mí pé wọ́n máa pa wọn torí nǹkan ló pa. Àwọn kan náà pa wọ́n kì í sàwọn ni wọ́n mọ̀ ń pa rẹ̀. Tán bá lóun ló pé ó ké pé ó sojú mi kòrò wọ́ dákẹ́. Ìjìyà ẹ̀ yàtọ̀ sí ìjìyà
ẹni tó pààyàn ìyẹn ni wọ́n fi ń kọ́ ìyá Mohbad lọ́rùn tí ò fi mọ tí ó sọ torí kò fẹ́ lùsì èèyàn míì tó bá wá jẹ́ torí yẹn ni wọ́n wá ní kó wá néèlì ọkọ̀ ẹ̀ ń ta sórí tébù tó dàrú ó lè da tébù lọ́dọ̀ tèmi Tẹ́ni ọmọ ológo bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò ní dáa fún ẹ kò ní yẹ ó lè da ó dàbí pé tébù tó ti ó rò pé tó bá bọ́ta tó sọ̀rọ̀ yẹn ìyẹn la máa rán mọ́nu wà lẹ́ẹ̀ma sọ màá tún kúrò lórí ẹ̀ ni bí n bá tún ṣe ń sọ títí ẹ mo tún ti ń wọnú ayé ètè inú ibi tí mo wà tẹ́lẹ̀ lọ ọ̀dọ̀ Wùmí ni mo ṣe wà kí Wùmí bọ́ta kó wá sọ ohun tó ṣẹlẹ̀ sí Mohbad ó ń sọ wípé wọn ní ká má ti sin ọmọ mi pókú ọjọ́ mẹ́ta lè jíǹde níwọ̀ ya Mohbad Kẹ̀rímọ́ ní kán fún ní befitting burial wọn fún ẹ̀yin ní pé kán má sìn ṣe é gbádùn ṣáá one ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ayé yín ò ní dojúrú ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Tẹ́ni ọmọ ológo ẹ bá ń pa WhatsApp ẹ bá ń gbọ́wọ́lé love and like one ẹ jẹ́ ká mú point o ìyá Mohbad ló ní kí bàbá Mohbad má lọ sin ọmọ òun náà ti báàkì ọ̀rọ̀ tí wọ́n ń sọ níbẹ̀ yẹn lókèrè tó náà ń sọ sí lẹ́nu ok ẹni ìwọ ní ó máa jí òkú ọjọ́ mẹ́ta ó máa jí kán má ti lọ sí ṣé ìyá Mohbad ní lálàáfíà báyìí ó dẹ̀ wípé ọpọlọ ẹ̀ ń jò ó ti ní brain touch kínní ó ti ń jò ọpọlọ yẹn ó ń jò ok ká wá gbà pé Mohbad ó fẹ́ jí báwo ni Mohbad ṣe máa jí padà Mohbad dákú according to nurse bóyá ká padà sọ ẹ jẹ́ ká sáré play nurse a máa mú wálé ẹyọ kọ̀ọ̀kan ẹni sùúrù ẹ jẹ́ ká sáré lọ sọ́dọ̀ nurse ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ nurse ń bọ̀ ẹ jẹ́ lọ sọ́dọ̀ nurse tó wá gún Mohbad ní abẹ́rẹ́ ńlé ẹ jẹ́ ká gbọ́dọ̀ nurse lọ mi bọ̀ iyì kọ. kóhun tó padà dé àwọn ọ̀rẹ́ Mohbad àti ìyàwó ẹ̀ wọ́n ti da omi lé lórí kíkọ́ ti da omi lé lórí òun dẹ̀ jẹ́ kó máa mọ̀ pé ẹ má ti da omi lé lórí ẹ jẹ́ kó òun ṣe iṣẹ́ òun wọ́n ní bó ṣe máa ń fẹ́ǹtì nìyẹn pé kó má wọrí wípé tó bá ti da omi yẹn lé lórí. so gbọ́ statement yẹn ìyá Mohbad nọ́ọ̀sì dé ó fún ní abẹ́rẹ́ ó fún ní oral water yẹn kókó mú ó dẹ̀ fún ní tetanus injection according to her pé Wùmí gangan ló insist tetanus injection pé kí wọ́n fún ní tetanus yẹn kí ni reason tí Wùmí fi máa ní kán fún ní tetanus injection ìyẹn bẹ́ẹ̀ ọmọ yẹn wá nígbà tó ń jáde lọ pé kó ń lọ ra drip tó máa fún ìmọ́lẹ̀ tó máa fi padà dé ó ti bá wọn tán ti ń domi lé lórí kí ló dé jẹ́ kó ń parí iṣẹ́ ọ̀tán lára rẹ̀ kí ló tẹ̀ ń domi lé lórí ó náà sọ pé bó ṣe máa ń dákú tẹ́lẹ̀ nìyẹn ìyá Mohbad ó dẹ̀ bọ́ta kò àbí ò fẹ́ yẹ̀wọ̀ ọmọbìnrin ni ṣó gbádùn báyìí ó ní bó ṣe máa ń dákú tẹ́lẹ̀ nìyẹn. dákú bẹ́ẹ̀ tẹ́lẹ̀. wípé wọ́n sì ní wá ẹ̀ kó máa ń fẹ́ǹtì bẹ́ẹ̀ pé tó bá ti da omi yẹn lé lórí pé ó máa wà ókè. once in a while ìmọ́lẹ̀ ti ń dákú a máa ṣe nǹkan ọlọ́run ọba o Ìfẹ́dọ́lápọ̀ Victor thank you so much abẹ́ ìwà gbà mí ní ará àdúgbò ó ní bó ṣe máa ń dákú tẹ́lẹ̀ nìyẹn ṣé ìwọ ìyá tí wà láyé wọ́n ní bí ọmọ rẹ̀ ṣe máa ń dákú tẹ́lẹ̀ nìyẹn ìwọ òdẹ gbé òdẹ tó ń kọ́fẹ́ ni tó ṣe bẹ́ẹ̀ ṣé lóòótọ́ ní ìmọ́lẹ̀ máa ń dákú ẹ̀yin tẹ́ ń pè ìyá Mohbad question yẹn a fẹ́ béèrè bẹ́ẹ̀ ọdún ẹ̀ ti manipulate ẹ̀ pé kó sọ bẹ́ẹ̀ ìyá Mohbad sórí gbogbo owó tán fún ẹ yẹn tínú ẹ̀ ń dùn tọmọ rí ò fún ẹ inú ẹ̀ ń dùn ó fẹ́ gbé Kòròdú mọ́ ó fẹ́ lọ gbalé let me tell you something wọ́n ti sọ tẹ́lẹ̀ pọ̀ padà gba bára last kì í ṣe pé tó o bá so tó tó rọ́mọ yẹn ó betray ẹ̀ ó da ọmọ yẹn láti kékeré tó wá wọn rí ká ṣe wà ní bàbá wọn ò jẹ́ kó rí wọn it's happening to me as well èmi ò dókó lọ mi ìdálé lọ àmì náà sá fún violent ni o violent lèmi tiẹ̀ sá fún ó sì àkúnṣe mi ṣùgbọ́n fúnra wọn náà padà ń bẹ̀bẹ̀ létà ó sílé so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó rí àwọn ọmọ kò sí wàhálà ó máa ń wà bẹ́ẹ̀ láàrin ẹbí mi tó bá jẹ́ pé ìwọ ló ń tọ́jú alọ́ba tó ń bọ̀ alọ́ba ò ní fẹ́ fi ẹ́ sílẹ̀ kò ní fẹ́ a máa mú orí ẹ̀ mọ́ra ni a máa mú sí ẹ lára ni mú sí ẹ lórí kò ní fẹ́ kó o lọ ìyẹn mi pé tí ò fi àlá ọ̀rẹ́ tí ò fi fẹ́ rí ẹ yẹn ìyẹn ti túmọ̀ sí pé wọ́n kọ́ ló ń bọ̀ ẹ̀ ń support ara yín ni o lè support ẹ̀ mi lè ní kò lè rí bẹ́ẹ̀ o lè máa support ẹ̀ nígbà tó owó ò bá jáde
ṣùgbọ́n látìgbà tó ti wá lọ ṣé ìwọ náà ló ń bá wọn bọ́ ọmọ tó fi lè gbowó school tó fi lè gbowó lápò tó fi lè di pé àwọn ọmọ yẹn ìwọ̀nba owó àtóúnjẹ tó ń fún wọn nínú ilé bí ò bá tiẹ̀ tó nǹkan kan truly bàbá Mohbad ò ṣe ń tó lówó lọ́wọ́ rárá ó há kẹ́rẹ́kẹ́rẹ́ fún ìyẹn ò mí ìpépè rẹ ló mú tí èpè rẹ bá mú kò ní rí ìyàwó mi ìfẹ́ débi tó máa bímọ ó sì bímọ fún sẹ́lòmíì ìwọ kọ́ ègún kan lẹ́ ń bẹ lórí alọ́ba ọ̀rẹ́ dí tó yẹ kó ń gangan lọ wẹ̀ dànù ègún ń bẹ lórí wọn àwọn èbóyá àwọn ègún ìrandíran tàbí ìgbé ìyàwó ẹlòmíì wà tí ò yẹ kéèyàn da àyàkọ ó ti wá wà glẹ́rìn pé wo gangan ní ègún ní ara ìyá Mohbad tó bá mọ̀ bẹ́ẹ̀ ń sọ fún ẹ ègún bẹ ní orí rẹ ó ṣe obìnrin téèyàn àlùbáríkà kankan ò sí lára rẹ téèyàn lè darakọ ìdí ni pé ìgbà tí bàbá Mohbad fẹ́ kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó rí ó ń wálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ohun tó rí ó ń wálẹ̀ ni kò dìde àkọsẹ̀dáyé rẹ̀ torí pé àwọn ọmọ tó dálẹ̀ bùkátà ti wà lọ́rọ̀ ti dàrú tó bá dé pé bàbá Mohbad ní ègún pọ̀ jù lórí ẹ̀ kò yẹ kí wọ́n tó wá lọ kọsẹ̀ ó yẹ kó o fẹ́ ọkùnrin gidi ni tó máa bẹ́tà bàbá Mohbad kò yẹ kó o tún lọ fẹ́ lòmíì tó yẹ pé bàbá Mohbad gan tún máa bẹ́tà tó fi di wípé bó tún wá rò pé o fẹ́ padà sí ọ̀dọ̀ bàbá Mohbad yẹn o fẹ́ padà tó bá jẹ́ wípé bàbá Mohbad yẹn ṣe ẹ́ láburú títí mo máa ṣe bí ẹ wo ìyá àbèjì tó máa ń wà ní orí tó ń kó àwọn ọmọ àbèjì kiri lórí tọ́jọ́ ń ṣe kọ́mẹ́dì ìyá àbèjì tí gbogbo nígbà tí bàbá wọn sọ̀rọ̀ ńjọ́ ni kí láyé sọ bàbá ìyá àbèjì ó ní láyé àwọn ọmọ wọn ò ní fojú kan má nìyẹn ìdí ni pé bó ṣe kúrò nínú ilé má nìyẹn ó tẹ pámọ́sẹ̀ rẹ̀ dáadáa ó dúró ní ààyè rẹ̀ níwọ̀nba tó ń ṣe ó dẹ̀ tó àwọn ọmọ rẹ̀ méjèèjì yẹn ó sá jálamba láti fi lè tó àwọn ọmọ méjèèjì yẹn ìrìn ìdọ̀tí ò sí ní ẹsẹ̀ ìyá àbèjì ìwà ìdọ̀tí ò sí lẹ́sẹ̀ kò dúró ní dúró olóòórùn àtònídọ̀tí ládùúgbò òun náà dúró oró dẹ̀ mọ́tótó ìrí rẹ̀ ó ti rí wípé ò ní nǹkan kan torí èèyàn tiẹ̀ máa rí súra neat lára ẹ̀ sí aṣọ opó tó ń gbé kára ọ̀ṣọ́ opó ọmọ ẹ̀ òun wọṣọ dúdú kí n ti tiẹ̀ pẹ̀lú aṣọ dúdú sọ́kọ lókù fún ọmọ lókù náà ò ní láti wọṣọ dúdú wo bó ṣe rí wo náà wo súra rẹ̀ skin rẹ̀ wo gbogbo ẹ̀ bó ṣe rí wo yá àbèjì nígbà tọkọ tiẹ̀ fi sílẹ̀ ó dúró ti àwọn ọmọ kí ló tí wò gbé àwọn ọmọ méjì tiẹ̀ tó bí síta ó lè rí bùkátà wọn gbé torí olóhùn ti ṣe òun gbowó oṣù ló tún ń bá wọn jàjà dunnú lé pé kọ́mọ tiẹ̀ náà máa fún ẹ ló ń jàjà pé ó bá fún bàbá rẹ̀ nígbà wọ́n fún ní 200 sẹ́ni bá rí bàbá Mohbad nígbà tí ìmọ́lẹ̀ kú èmi gan wọ́dà pé ẹ mọ̀ gbà mí kẹ́ bàbá Mohbad mà ti ń fi fàìn gbogbo ẹ lọ wo fídíò náà nígbà tí bàbá Mohbad kọ tí ìmọ́lẹ̀ kú ẹ rí bí bàbá Mohbad ṣe gbẹ lọ́rùn tí gbogbo ojú ẹ tí wọn ẹ ti funfun tẹbí ìyàwó lè kọ́ lọ gẹrun fún ẹ lọ wo gbà tó ṣe interview lórí BBC ẹ lọ wo fídíò ilé tó kọ́kọ́ gbé fún mi kí BBC tó lọ gbé jáde ẹ lọ wo gbà táwọn èèyàn kọ́kọ́ ṣe interview fún nínú nígbà tí Mohbad kú ṣé ẹni tí ó ń gba 200,000 naira lóṣù bàbá Mohbad bó ló ń fowó sí kí ló ń fowó ṣe I want to ask that question wọ́n ní wọ́n ń fún ní 1 million to 200,000 bàbá Mohbad bọ̀ tó sọ wípé kí wọ́n gba BVN òun kán lọ fi check àkáǹtì òun bí wọ́n bá rí iye owó tó wọ́ọ̀tù tó bẹ́ẹ̀ yẹn rí pé bóyá wọ́n send sóhun àfàwọn owó tán fẹ́ fi ṣiṣẹ́ iṣẹ́ ilẹ̀ yẹn ilé ibẹ̀ yẹn tó ní wọ́n òun tó gbà díẹ̀díẹ̀ bí nǹkan tán dá fún ẹ̀dẹ̀ ni wọ́n ń fún ní 1 million torí pé ó ń bà wá ìyá Mohbad ni wọ́n fún ní 1 million nígbà tó fẹ́ wá bá kẹ́rù wọ́n fún bàbá Mohbad ní 1 million wọ́n fún ní 200,000 ló ń gbà fowó oúnjẹ lóṣooṣù bàbá Mohbad ń gba 200 lóṣù bàbá Mohbad bó lẹ̀ kẹ́lẹ̀ ń fowó ṣe ibo làwọn owó yẹn ń wọ̀ lọ ṣé kìí ṣe pé àwọn tìdíjò kan bẹ lọ́wọ́ àtàwọn àgbàná tí ò jẹ́ kó o mọ bó ṣe fẹ́ sí owó torí ńgbà tí ọmọ wà láyé ó yẹ ká rí súrà ẹni tó fàìn lára bàbá Mohbad bó ṣe gbẹni tó dọ̀tí ara wọn bùbá àsọ̀rọ̀ tó máa ń wọ̀ ń gbà náà bàbá Mohbad ṣe ń fàìn ní ìsinmi thank you Benzi Razak Belikui bíbẹ̀ Bailikis ó ṣe ń fàìn ní ìsinmi kí ló dé tó wá rí ó tètè jọ tí wọ́n lọ sí ọmọ super story ló ń sọ wípé bàbá Mohbad wà níbi tán ti fẹ́ sin Mohbad òun náà sọ pé òun ò sí ń bẹ̀ ó ní wọ́n fi òun síbi kan nítorí kò sẹ́ni tó mọ orí ilẹ̀ yẹn òun kò sẹ́ni tó mọ bẹ̀ òun ló mú wọn débẹ̀ bọ̀ tán fi síbi ilé kan bẹ̀ so gbogbo super story yẹn pé ó wà níbẹ̀ ìjọ tán sin ọmọ rẹ̀ orí ẹ̀ burú màdàmú kò yẹ kí ìyẹn jáde látẹnu ẹ̀
o ẹ fẹ́ nail mo rí nídìí pé ẹ fẹ́ mú màá yẹn kẹ́ kàn mọ́ gíga kẹ́ nail ẹ̀ pa torí pé ẹ fẹ́ defend Wùmí ó wà bẹ́ẹ̀ òun náà òpùrọ́ pé òun ò sí bẹ́ẹ̀ ó sọ ó ló ń fi òun síbì kan a dẹ̀ rí fídíò yẹn níbi tán dúró sí gbogbo alárí kò sọ pé òun ò sí bẹ́ẹ̀ ó níbì kan ni wọ́n fi òun pamọ́ sí torí pé wà tí girlfriend yìí jọ ní torí girlfriend yẹn ló ṣe ń jealous ìyá Mohbad jealousy pa ọkú ṣé bó ti bímọ fún yàn kò yẹ kó tún lè jealous pé ìyá bàbá Mohbad tún sọ̀rọ̀ pé bàbá Mohbad máa fi ìyàwó tinúlé sílẹ̀ àwa máa sùn tí ẹ pa ni no a kàn máa dó ẹni a máa wá sọ́dọ̀ ẹ ẹjọ́ máa fẹ́ra yín according to ọmọ bọ̀ tó bá lójú tì kò yẹ kó gbà tó bá ní ojú tì ẹni tó ti kú ònú ilé rẹ̀ ká ló tí ìbímọ síta ó lè gbà bọ̀ tó ti bímọ fẹ́ lòmíì kó kàtẹ́ wá wò pé oyún tún wáyé láàrin yín ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Nàìjíríà ìrìn ìdọ̀tí lẹ́ẹ̀rìn Nàìjíríà ìrìn ìdọ̀tí lẹ́ẹ̀rìn náà ọkùnrin tó ti fi sílẹ̀ tẹ́lẹ̀ ti ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin yín mọ́ ok ẹ lè máa dọ̀rẹ́ náà kẹjọ ẹ lè máa help ara yín ẹ lè máa rúnra yín ní kọ́nà bẹ́ẹ̀ bá fẹ́ táyọ̀njọ́ máa bára yín sọ̀rọ̀ kọ̀kọ̀ torí ọmọ wà láàrin yín ìyín ò mí ìpínkẹ́ tó máa bára yín láṣepọ̀ torí tẹ́ bá sọ pé ó dàárọ̀ ká tó sọ pé ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ ó ti ló dàárọ̀ náà pé kò sí nǹkan tó máa àti bàbá Mohbad pẹ̀lú irú ìyàwó ni ò bá jẹ yín méjèèjì ìwọ bàbá Mohbad nígbà tọ́rọ̀ yín ò tí ì fẹjú tó báyìí tí wọ́n ní kẹ́ ẹ parí ìjà ẹlẹ́ẹ̀lẹ́ parí ẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ìyá Mohbad ní owó lọ́wọ́ nígbà náà tí wọ́n ní pé kán parí ẹ̀ bàbá Mohbad kò yẹ kó yarí pé òun ò lè fẹ́ ìyá Mohbad mọ́ definitely kò sówó lọ́wọ́ ẹ̀ jẹ́ help ara yín gbà náà ni torí ó yẹ kó lè gbà pé ẹni tó ń kówó fún mi jẹ́ kí n gbà wọ́n ti fẹ́ bá wa parí ẹ̀ definitely kò sí nǹkan tó jọ nígbà náà ẹ lè máa ẹ bá mi power tap kíní yẹn ó máa wálẹ̀ sí ẹ bá mi power tap lórí TikTok ẹjọ ẹ bá mi power tap kíní yẹn fẹ́ wálé ó ti fún mi ní signal ẹ bá mi power tap ẹjọ lórí TikTok yẹn ẹ bá mi power tap gidi gan kò possible nígbà náà tí nǹkan ò tí ì dùn báyìí kò tí ì sówó lọ́wọ́ mọ́lẹ̀ gò tí ẹ̀ tí ì dìde tí ìyá àdúrà yẹn tí wọ́n ní kán bá yín parí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá Mohbad ní no òun ò gbà pé kó máa lọ ṣe bóyún ókè káàtì wọ́n sọ pé ó lóyún kan lọ lọ sọ pé ó ti lóyún ókè kò má tí bímọ oyún yẹn wọ́n lè wọ́ dànù síta wọ́n lè wọ́ dànù ó wá di ọmọ méjì nsìn torí pé kó lè rówó gbà ló ṣe wá fẹ́ padà ó ti wá wà glaring gidi gan ni pé ó ti ṣiṣẹ́ dé ibẹ̀ torí wọn náà sọ pé gbà tó ń wí ní ẹ̀tàn tó ń wí ní àwọn ọmọ ẹ̀tàn tó ti parọ́ mọ́ bàbá Mohbad tó ti néèlì ẹ̀ tó ti blackmail ẹ̀ pẹ̀lú oògùn àtàfọ̀ṣẹ tó fi bá Mohbad sọ̀rọ̀ pẹ̀lú gbogbo nǹkan tó fi bá ìmọ́lẹ̀ sọ̀rọ̀ tí ìmọ́lẹ̀ fi gbà sí ẹlẹ́nu wàá rí pé gbà tó wọnú ilé ayé ọmọ yẹn ìgbésí ayé ọmọ yẹn dàrú wàá rí pé nígbà tó lọ kóònú ilé ayé ọmọ yẹn tí ò sí nǹkan kan nínú ilé ayé ọmọ yẹn Mohbad sì ń rí àwọn ṣe má gbàgbé pé Mohbad ti ń kọrin rẹ̀ kó tó di pódọ́dọ̀ Naira Marley ó dẹ̀ sì ń rí wọ̀nba owó tó fi lè ra TV fún bàbá rẹ̀ tó ra tẹlifíṣàn fún bàbá rẹ̀ ní o tán tún lọ fowó jòkú wọn fi lára instrumenti ìyẹn mi pọ̀ ọmọ tó ń ṣàánú ní ìmọ́lẹ̀ kì í sí ọmọ tó yẹ pé kórìíra òbí àbí tàbí tó yẹ pé kò gbọ́ràn kò sọmọ tí kò kì í níwà tiẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ó sì ní tẹríba fún ẹ̀yin òbí rẹ̀ ká ní ìmọ́lẹ̀ ẹjọ́ ọmọ tí ò da kó o tó rí lọ́wọ́ ti wà lọ́wọ́ ìmọ́lẹ̀ gbàrà tí wọ́n sáìn ẹ̀ sí Malian's house 2019 tó di pé ọmọ yẹn wá padà wọ inú ibẹ̀ yẹn tán tó wá rí pé ibi tó ń wọ̀ ẹ̀mí ò lè gbé gbogbo 2019 yẹn tó fi máa di 2020 ẹ̀mí ọmọ yẹn ò gbé mọ́ n tó bá pàdé ń bẹ́ẹ̀ ó ti ní agbára n tó fọkàn sí pé òun máa rí ó ti ní agbára ìgbà yẹn ni wọ́n wọnú ayé ẹ̀ wá gbàrà tọmọ yẹn wá ẹ̀kàn ní 2019 náà lọ́mọ yẹn wá ẹ̀kàn láti 2019 yẹn tọmọ yẹn ti wá ẹ̀kàn wá wò rìn àjò ayé ọmọ yẹn ó bàjẹ́ ni gbà tó ti wọnú ayé ẹ̀ ọmọ yẹn ń kọrin kiri ó sì ń rórin kọ ìgbà tọmọ yẹn ti ní èrò àti wá ẹ̀kàn ní gbogbo ìṣòro yẹn ti ń dé sínú ayé ọmọ yẹn òun ló fi dàbí pé tí ogun yẹn ti lọ sọ́dọ̀ Naira Marley ogun ò bá má ti lọ síbẹ̀ ó ti lọ sí ọ̀dọ̀ Naira Marley bùkọ́sọ náà ti ń rò lọ́kàn ọmọ tí ò rògbò nǹkan yẹn lọ́kàn tẹ́lẹ̀ tó dẹ̀ nǹkan tó wọn àti bàbá ẹ̀ dẹ̀jọ́ ń ṣe kínní tí ó dẹ̀ sí dà láàrin wọn bàbá ò kọ̀ǹtró rẹ̀ bó ṣe ń rówó ó dẹ̀ mọ̀ pé ó ti ń rówó díẹ̀díẹ̀ náà ń gbà náà wọ́n sá ń pèsè orin ọmọ tó lè ra tẹlifíṣàn fún bàbá
tó lè fún lówó, ìyẹn mi wípé ó ti ń rówó lọ́wọ́, ó dẹ̀ ní ìpayà bàbá rẹ̀. Torí tí Mohbad bá fẹ́ sọ nǹkan kan ta, a ní ẹ má jẹ́ kí dádì mi gbọ́ gbogbo interview rẹ̀. Don't let my daddy hear that o. Ẹ má jẹ́ kí bàbá ń gbọ́ gbogbo bó ṣe ń sá school, gbogbo bó ṣe ń ṣe swear, a ní kí bàbá má gbọ́. Gbà tó wá dídì kọrin, bó bá yẹ pé wọ́n wà responsible tó dáa, ó sá ti wà nú ayé ẹ̀, ó yẹ kó lè ṣe álbọ̀mù fún ẹ. Àríbi tí ọmọ yẹn ti dídì ṣe odidi álbọ̀mù fún ẹ. 2020 ni ìmọ́lẹ̀ ṣe sorry, I am sorry daddy ló ṣe fún bàbá ẹ̀. Ìyẹn mi wípé ó dá sí bàbá ẹ̀ nìyẹn. Ìwà tí wọ́n wá dé padà, ó wá mú gbogbo torí pé ó fẹ́ kàn ṣe fún ẹ. Bàbá yẹn náà lè bínú nínú ọkàn rẹ̀ torí pé jà wà láàrin yín. Ṣebí ìyá àbèjì tó jóbìnrin nìyẹn, ó láwọn ọmọ wọn ò ní ṣe fún bàbá wọn, wọn ò dẹ̀gbà. Àwọn ọmọ náà dẹ̀ yarí pé àwọn ò nídìí bàbá àwọn, ìyá àwọn ni bàbá àti bó bá jẹ́wọ́ náà bó ṣe máa ṣe nìyẹn. Kí ló dé tí ẹ̀yin ayé ń dájọ́? Nígbà tí ti ìyá àbèjì ṣẹlẹ̀ tó jóbìnrin, ẹ̀yin kan support ìyá àbèjì, ẹni bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ̀yin kan ò support ìyá àbèjì pé advice ìyá àbèjì pé kó rò ṣe pẹ̀lú bàbá Mohbad, kó rò ṣe pẹ̀lú bàbá àbèjì. Ó wá débi tó lọ́kùnrin dancing, ìyá Mohbad bá bọ́ sórí social media, ó ń sọ super story. Nígbà tí bàbá Mohbad náà bínú, because ìbínú yẹn sì wà nínú ara ẹ̀ pẹ̀lú nǹkan tí ìyá Mohbad ti ìjà tó wà láàrin wọn. Ọmọ wọn ló wá ń bá wọn sọ̀rọ̀, ó ń mórí bàbá ẹ̀ wálẹ̀ tó fi di pé wọ́n tún jọ ń bára wọn sọ̀rọ̀ padà. Okay, ìgbà tó ti di wípé ẹ má jẹ́ kí n tàn yín, ìfẹ́ ni ìfẹ́ ó mọ̀ jẹ́, ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ ó mọ̀ jẹ́. Ìgbà tó ti di pé ọmọ yẹn ní ìṣòro tí Mohbad ń rí ní ọ̀dọ̀ Naira Marley, òun ló ń connect ìyá àti bàbá ẹ̀ padà, kò sí nǹkan mi. Ìṣòro tọmọ yẹn go through, tó ń pass through lọ́dọ̀ Naira Marley pẹ̀lú ogun ìyàwó ìdàyàkọ obìnrin tó náà tó ń dàyàkọ, ìyẹn Mohbad fúnra rẹ̀ láti ọ̀dọ̀ girlfriend. Torí pé ègún náà ń bẹ lórí girlfriend pẹ̀lú tó náà mọ̀, torí ègún ọlọ́kọ mẹ́ta ó ń bẹ lórí Wùmí náà dẹ̀ dúró lé oúnjẹ sí adìyẹ kiri, ó ń ṣe títí ẹ̀. Ọmọ ẹ mọ̀ gbà pé wọ́n ń jẹ Wùmí náà ní Marlian's house. Àwọn tó dẹ̀ ń jẹ́ wọ́n máa gbógun ti, torí ọmọ yẹn máa sọ̀rọ̀ nígbà míì, á lóun ò mọ tó ń ṣe fún wọn. Ó ní wọ́n kàn déédéé kórìíra òun. I don't know what I do for them. They just hate on me. They just create hatred on me. I don't know. Òun ò because wọ́n máa kórìíra ẹ̀, because ó ń kọrin jù wọ́n lọ, ó nímọ̀ jù wọ́n lọ, ó ní òye jù wọ́n lọ, ó ní ọgbọ́n jù wọ́n lọ, ó dẹ̀ ní òun jù wọ́n lọ, ó ní melody voice, ó ní ohun orin. Àwọ̀kọ́ ni tó ní ọ̀nà fún rẹ̀ tó fi ń kọrin. Wọ́n á jealous ẹ̀, wọ́n wá mú ìyàwó ẹ̀ láti máa fi treat ẹ̀ kó lè wà depressed. Wọ́n á máa jẹ̀yàwó, wọ́n á gbọ́ ọmọ fóònù náà, wọ́n á gbé ìyàwó ẹ̀ náà fẹ́ lómi, wọ́n á gbé ogbón jọ ń bára wọn sùn nínú ilé, wọn jọ ń bára wọn sùn. Gbogbo nǹkan yẹn connection yẹn still náà ìyá Mohbad àti Wùmí ò connect, wọn bára wọn ṣe lẹ́yìn òun àtọmọ rẹ̀. Bàbá ló tún wá mú Mohbad, ló mú Wùmí, ló tún di pé nígbà tó rà yẹn pé okay ìyàwó ọmọ kankan wọ́n tún jọ ń ṣe ọ̀rẹ́. Bàbá Mohbad ò ṣe pa, ó lè bínú pé kó má fún ẹ nígbà náà, kó dẹ̀ lè sọ pé kó má fún ẹ, ó kàn lè máa bọ́ ọmọ ẹ sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n ìwọ wá ń wá gbogbo ọ̀nà torí wípé dandan ni kí ọmọ bínú nígbà tó wáyé pé ọ̀rọ̀ mi wà ni mo fi ní Mohbad ká ní Mohbad dé mọ̀ nípa, ó mọ àwọn ìmọ̀ díẹ̀. Ọládára, thank you so much. Ó ní àwọn ìmọ̀ kan, ẹ má jẹ́ kí n tàn yín, ìmọ̀lẹ̀ mọ̀ dáadáa. Bàbá Mohbad is a Gemini. Star bàbá Gemini ní ẹjọ́. Gemini ni, if you don't know, ìràwọ̀ yín ò papọ̀ nìyẹn. Bí bẹ́ẹ̀ kọ́ ọwọ́ ẹnìkan máa lọlẹ̀ tẹ́ ẹ bá ní understanding. Ọwọ́ ẹnìkan máa lọlẹ̀ sókè ju ẹnìkan lọ. Tóbìnrin yẹn bá tún wá ń wùwà, star wọn ò gbà kó ìyàwó wọn máa ṣàgbèrè níta. Ìràwọ̀ tí wọn ò gbà kí ìyàwó wọn máa dàyàkọ ẹlòmíì níta, káwọn tó máa dàyàkọ kò bára wọn mú ìṣe afẹ́fẹ́ ni wọ́n. Sórí pé afẹ́fẹ́ ó máa ń ṣòṣì ni. Tí ò bá ní àbọ̀dè nínú, tí afẹ́fẹ́ bá ti ní àbọ̀dè nínú, Gemini most of them ò kì sábà ní owó. Ṣùgbọ́n tí wọ́n bá follow ìràwọ̀ wọn, gbogbo ohun tí ìràwọ̀ wọn fẹ́ tán bá follow rẹ̀, wọ́n máa ní owó. Ọ̀nà wọ́n bá follow rẹ̀, wọ́n máa ní owó. Owó yẹn á wá, but tán bá gbé ìyàwó tí ì ṣe ti wọn mọ́ra wọn, kò lè balance. Ẹ ti gbé ìyàwó, thank you pretty heart, wọ́n ti gbé ní tí ò yẹ kó gbé. Ìwọ gangan ní ìràwọ̀ tí ò bá bàbá Mohbad ní ẹ̀dá mọ̀. Òun ò dẹ̀ ronú pé pastor ni.
Pastor ni bàbá Mohbad tó yẹ kó fúra rẹ̀ kó wò pé Sarah wà wọ́n bẹ́ra wọn mú bọ̀ kò wò ṣùgbọ́n lóun tún wò bẹ́ẹ̀ ó fún yín lọ́mọ ológo wàá rí wípé ńgbà tó sí bẹ́ẹ̀ tán àwọn ọmọ yẹn gan nísinmi wọ́n lè má jẹ ni tó bá dé pé bùbọ́ ló ń gbé gbogbo bùkátà lé nígbà tó kúrò níbẹ̀ tán kò yẹ kí bàbá Mohbad kò yẹ káwọn ọmọ yẹn lè ro oúnjẹ jẹ kò yẹ kán tiẹ̀ lè rí anything jẹ kò yẹ kán tiẹ̀ rí nǹkan kan báyìí sọ pé àwọn fẹ́ fi sẹ́nu thank you ọlọ́dára ó fà á já God bless you o ò lè rí rárá kò sẹ́ni tí ojú òkì rí òun sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ sin ọmọ ẹ̀ ó fẹ́ sin ọmọ ní tipátipá ẹ̀yin tí ń wù mí tẹ́ kóra yín jọ social media ojú gbà mí tì fún yín ṣé mọ tójú fi gbà mí tì fún yín ká ní bẹ́ẹ̀ ṣe ń fi owó sponsor wàhálà tẹ́ fẹ́ dálé bàbá Mohbad lọ́rùn lẹ́sẹ̀ ń fi owó sponsor láti fi máa attack Nigerian police ọ̀rọ̀ yóò bá dà ṣùgbọ́n torí pé Nàìjíríà ń ṣe ti yín àbí ó favour yín kí ló dé tẹ́yìn ò kẹ́ ẹ̀ fowó máa sọ pé ẹ fi ń publish kẹ́ máa fi news sílẹ̀ lójoojúmọ́ pé Nàìjíríà ò fún yín ní autopsy kí ló ń dá autopsy dúró kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi àwọn tí wọ́n búlì Mohbad sílẹ̀ tẹ́ bá láwọn tó búlì rẹ̀ àwọn tó pa ń kọ́ búlì lẹ́yìn náà ń sọ nípa rẹ̀ ẹni wọ́n búlì rẹ̀ àwọn tó wá sọ́tẹ̀ àwọn tó sáwọn náà pa ó kìtà wá ló pa Naira Marley ló búlì rẹ̀ Sam Larry ló búlì rẹ̀ Anita ló pa ẹ̀yin gan mẹ́ni tó pa ẹ wá ní kán lọ máa tó búlì nìkan gbogbo wọn ni ẹ̀yin lẹ ti pín ọ̀rọ̀ yẹlẹyẹlẹ gbogbo wa kó ọ̀rọ̀ ẹ pọ̀ láti ilẹ̀ ni wípé a fẹ́ mọ irú ikú tí Mohbad kú ta ló pa ṣùgbọ́n èyí kan ní rárá búlì ń làwọn Naira Marley ṣe wọ́n á sọ̀tì ẹ̀ ni kì í sàwọn náà pa táwa ló pa àdẹ̀múnulé ẹni ká ṣọ̀tọ̀ ẹni bàbá Mohbad ló pa dẹ́ni ẹ̀kọ́ news síta ẹ lọ sọ fọlọ́pàá kan lọ arrest bàbá Mohbad tó bá yẹ bàbá Mohbad ló pa according to Wùmí tó bá jẹ́ bàbá ẹ̀ but ẹ má gbàgbé wípé gbogbo ń tẹ́ ń sọ lórí social media ẹ kò lè work in anywhere you get it kò lè work kò sí ìyá Mohbad nínú diary court bó bá jẹ́ lẹ́rìí ni witness náà máa pè sí ìyá Mohbad thank you Ngozi kò sí nínú diary court gbogbo ń tẹ́ ń sọ pé wà ń court rubbish ni kò ní ìtumọ̀ mọ́ spending prime boy àtàwọn tó wà nínú ilé náà ní ìdájọ́ ń bẹ̀ àwọn tó dẹ̀ máa mú tó jẹ́ kókó ń bẹ̀ náà ti mú wá yẹn Dàrósà náà sì ń bọ̀ lẹ́yìn yẹn kò sí anybody mọ́ ẹgbọ́n tọ́lọ́pàá sọ wọ́n ní gbogbo news tẹ́ fún wọn nípa Naira Marley wọ́n ní wọ́n dànù pé kò ní ìtumọ̀ pé ní tí on social media kò ní ìtumọ̀ gbogbo ń tẹ́ ń post kò ní ìtumọ̀ wálé wá rojọ́ ni wá síbẹ̀ yẹn wá rojọ́ ni kò sí kan so gbogbo ń tẹ́ tí ìyá Mohbad sọ kò lè néèlì bàbá Mohbad pé kó wọ sẹ́wọ̀n eléyìí tí Wùmí sọ ló máa dáràn sí tó pé bàbá Mohbad gbogbo ayé ló fetí gbọ́ tó ti ń threatening life ẹ̀ pé òun máa pa ó ń threatening bàbá Mohbad pé òun máa pa yes ó ń pa ó ń ronú sọ gbogbo ayé ló fetí gbọ́ yẹn bàbá Mohbad ò dá yes we all know bàbá Mohbad wà greedy yes we all know ó ní ahun akágàn ni títí ẹ̀ ó máa ká má pọ̀ báyìí ni torí kò ní ìwọ̀nba tó bá níyẹn kó tó lè fún ẹ ń bẹ̀ á ronú pé ṣé kò sí nǹkan tí ń fi ṣe mọ́ yes ó wà greedy yes ìyẹn ò wá mí pé kẹ́ ló pa ọmọ ìyẹn ò mí pé kẹ́ sọ pé òun ló pa á torí kò sí evidence ẹ̀ kò bá yín gbénu lé ẹ̀yin tẹ́ ń gbé bẹ́ẹ̀ nìyẹn náà àwọn tó ń gbélé ni wọ́n mú Afusatu thank you àbí wọ́tà kí lẹ rò pé ń sọ tó ń dùn létí ẹnì kan fún ní befitting burial ẹni pé kán mọ̀ sí Mohbad máa jí ìwọ ní ó máa jí ìyá Mohbad ó ló máa jí àbí kí n fún ẹ ní èpè ni lẹ́ni ẹni tẹ́ ẹ ló fẹ́ jí táàbúrò rẹ ti ẹ̀ ń báàmù kalẹ̀ báwo lẹni tẹ́ ti ẹ̀ ń báàmù ṣe fẹ́ jí tẹ́ ti gbéyàwó lé láyà iyọ̀ tẹ́ ẹ gbélé ni pé kó má dìde mọ́ náà iyọ̀ kó má tají kó má wú kó wà fresh iyọ̀ yẹn lásán is a magnet to the heart kò lè jí ìyẹn mi pé tó bá fẹ́ jí gan kò lè jí mọ́ ẹ ti already ẹ̀ ń báàmù ẹ̀ kalẹ̀ ẹ wá ló fẹ́ jí bó ló fẹ́ gbà jí òkú ọjọ́ mẹ́rin a máa jí dìde òun dé Jésù ó dé Násárù Jésù Mohbad dé Násárù tí ò bá sí connect lára Jésù mọ́ Ọlọ́run Násárù àjílógbọ́n ni táwa Násárù tó fẹ́ di ṣé kìí ṣe pọ́lọ́run Jésù kan ló connect mọ́ Ọlọ́run lókè tó connect mọ́ Ọlọ́run àti gbàgbọ́ àwọn fámìlì rẹ̀ ni Násárù fi jíǹde ni Jésù fi lọ síbẹ̀ pé òun máa jí ó dẹ̀ jí ta ló fẹ́ jí Mohbad tẹ́ rí ọmọ tẹ́ ti ẹ̀ ń bá mọ̀ kalẹ̀
ọmọ tẹ́ ẹ ti already tẹ́ ẹ ti gbé kalẹ̀ bí ajá, ọmọ tẹ́ ẹ lè gbé bẹ́ẹ̀dì kẹ́ ẹ gbé síta kẹ́ ẹ wá j money thank you God bless you, ọmọ tẹ́ ẹ lè gbé jáde already kẹ́ ẹ mú báyìí kẹ́ ẹ gbé jáde kẹ́ ẹ mú bẹ́ẹ̀dì kẹ́ ẹ wọ bọ́ọ̀lẹ̀ kẹ́ ẹ tẹ̀ sórí bẹ́ẹ̀dì tó jìyà fún. ọmọ tẹ́yìn gan ni wọ́n máa ń harass ẹ̀, wọ́n máa ń da yẹ̀pẹ̀ sínú oúnjẹ tó ń jẹ, wọ́n náà ti fẹ́ dá ẹ́sìdì sí lára rí ní ìjọ kan. ṣebí ìwọ Wùmí ní wá bẹ̀ bọ́ ṣe ń na ọmọ yẹn kiri, ọmọ yẹn wá rówó ó gbalé tó tóbi, ẹ wá lè tẹ́ sí orí bẹ́ẹ̀dì inú ilé rẹ̀, ẹ lè tẹ́ sí orí àga inú ilé rẹ̀, ẹ wá tẹ́ sílẹ̀ lẹ̀ bí adìyẹ, ẹ jù lẹ̀ bí òkú ajá bí òkú ewúrẹ́, ẹ jù sí abẹ́ staircase, ẹ tó lè gbé sínú center nù lé mẹ́yẹn, kẹ́ ẹ wá center table tó wà mẹ́yẹn kẹ́ ẹ wọ́ kúrò, kódà kó tiẹ̀ jẹ́ rọ́ọ̀gì tó máa wà ní center room yẹn ń lẹ tẹ́ wọ́n blanket kan tẹ́ lẹ́lẹ̀ kẹ́ ẹ wá gbélé rárá, ẹ gbé sí ilẹ̀ lẹ̀ lórí simenti, ẹ gbé sí abẹ́ staircase bíi pé ajá ni ẹ jẹ́ kó wà bẹ̀ yẹn. Ọlọ́run mi, gbogbo ẹni tó mọ̀ lọ́wọ́ nù kú ọmọ yóò mà ní jèrè tọmọtọmọ o, ẹ mà ní jèrè o, abo mọ̀ jèrè lẹ́yìn ọkọ ẹ mà ní jèrè, ajèrè mọ̀ jèrè kẹ́ ẹ mà ní jèrè kẹ́, sọ́dẹ̀ ni gbogbo wa ni àbí kí là ń wí gan, kí lẹ̀ ń bá wa sọ. ẹ ló kù ọjọ́ mẹ́ta máa jí, ẹ ti ní pé kán má lọ sí bàbá rẹ mọ̀ lọ sí ni lọ́mọ tó bá bí òkú bí ajá lábẹ́ staircase, ká lórí bẹ́ẹ̀dì lẹ́tẹ̀ sí bóyá ó lè wò pé ẹ̀wẹ́ ẹ jẹ́ ká máa fẹ́ tẹ́gùn sí, ẹ jẹ́ ká tan AC sí, bóyá tẹ́gùn, ẹ jẹ́ ká tan AC, ẹ jẹ́ ká tan air condition, ẹ jẹ́ ká tan air condition sí lára, bóyá tẹ́tẹ́gùn bá fẹ́ sí bóyá ó lè tají wáyé. ọmọ tẹ́ ẹ ti gbé iyọ̀, ẹ mọ̀ pé iyọ̀ tí àbúrò rẹ̀ gbé sí láyà yẹn ó ti kí rẹ̀ dáhùn, kò lè jí ó jí mọ́. ẹ lọ mú sítórì mi wá, orí yín burú, ẹ mú sítórì mi wá ẹ̀yin tẹ́ ń wá wí, torí ẹ ń sọ super story pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ sí Mohbad ni Mohbad ò bá jí padà, lọ́mọ tẹ́ ẹ ti ẹ̀ ń bá wọn. ṣé Wùmí fọ́ lójú ńgbà tí wọ́n gbé yọ̀ sí láyà? iyọ̀ tẹ́ ẹ gbé sí yẹn yọ kí nìyẹn? iyọ̀ kó má dìde ni, kó má wú, kó má lọlẹ̀, kó má wú, kó wà bó ṣe wà, kó wà kó ti lọ bá wọn. ẹ ti ẹ̀ ń bá wọn ọ̀rẹ́ di kálẹ̀ gbé yọ̀ sí láyà, ẹ tún wá mú òwú ọmọ tó jẹ́ wípé tí èèyàn bá wà ní hospital, ẹni tó wà ní kọ́mà ní ìmọ́lẹ̀ wà, ìsídà pé bóyá bẹ́ẹ̀ ṣe push ẹ̀, mo sọ fún pé ìkùbí ó lè jẹ́ by mistake níbi argument kó push ẹ̀ kọ́mọ yẹn forí gbá tàbí kó fling kan sí, but there is a fight between two of them. ìjà wà láàrin wọn àtìyàwó ẹ̀, ìjà yẹn a dẹ̀ ti rí, argument yẹn ní agbára. Wùmí can do anything by anger because Wùmí need láti work to her anger, she need to work with her anger, she's too much anger, too much. n lo ṣe fún bàbá ọkọ ẹ táàrí ní kọ̀kọ̀, wo bó ṣe ń bá má nìyẹn sọ̀rọ̀ bíi pé bí ẹ ló ń bá wí, ọmọ àlè játijàti. ìwọ wá jáde sórí social media ó ń kọ́fà Wùmí, wọ́n bà ayé bàbá ọmọ tiẹ̀ jẹ́, ó mọ̀ pa yí àwọn ọmọ tiẹ̀ ló ń bàjẹ́. ìyá Mohbad, ìyá àwọn ọmọ ẹ ló bàjẹ́, ó rò pé wá ṣẹlẹ́yà gbogbo tó sọ yẹn ẹ sọ sákú ara yín lọ́dọ̀ tèmi, kò sí tó kàn mí, torí kì í ṣe kú tó pa Mohbad nù. nínú gbogbo story tó ti sọ láti bí ọjọ́ mẹ́ta kò sí pé ó fẹ́ mẹni tó pa ọmọ ẹ̀ kan bẹ́ẹ̀ wá justice fún ọmọ ẹ̀ ó fẹ́ mọ̀. ìwọ ìkan oníkan lọ sí ọmọ, ìwọ ìkan náà lọ oníkan lọ sí, torí pé ó fẹ́ dájú bàbá Mohbad pátápátá. ó ti wá yé mi báyìí pé ìwọ̀nba owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó tó fẹ́ kọ̀ntínú rẹ̀ kó tó máa gbà lọ́wọ́ ẹ̀, ló fi dàbí wípé nígbà tí ẹ̀ tún jọ wà padà tó jẹ́ pé ó ti wá win ní heart wọn, bàbá Mohbad ò rí kọ́bọ̀ gbà mọ́ lọ́wọ́ mọ́lẹ̀. ó wá di pé kó bá ti fẹ́ gba nǹkan bí sí Àlàbí ọwọ́ títí ẹni wọ́n ti, ìwọ ló sì máa pè ìyàwó, ìwọ ló sì máa pè wọ́n. ó ti pè gbẹ́ngbà tẹ́ fẹ́ ra mọ́tò, wọ́n lẹ sọ wípé tó yẹ bá fi lè fẹ́ ra yín padà mọ́tò tá à ń sọ yẹn wọ́n á dẹ̀ gbé wá, wọ́n dẹ̀ gbé mọ́tò wá. ẹni sì tán bá fẹ́ fún bàbá Mohbad wọ ni wọ́n pè, ìwọ tó bá ti fàṣẹ sí ìwọ ló pè Wùmí ó bọ́kọ sọ̀rọ̀. bàbá tó yẹ pé kò irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀, nígbà tí ẹ̀ tí ìjọ bímọ tí nǹkan kò tí dé, bàbá mọ bó ṣe ń pọ ọmọ rẹ̀ tó máa gbà á, ó mọ bọ́mọ rẹ̀ ṣe ń fún tí ò sí jà láàrin wọn, tí ò dẹ̀ sí ariwo ẹjọ́ owó. ìwọ wá dé sáàrin wọn, ó wá fẹ́ jókòó, ó fẹ́ kí má nìyẹn tó wọn máa gbà lọ́wọ́ ẹ bó ṣe ń ṣe látìlẹ̀ wá. ìkànnì ẹ ìyá Mohbad, ìkànnì ẹ go and sit down. n tó ń ṣe látìlẹ̀ tó oníwọ̀lùwọ̀ ń fún lówó, ọwọ́ ẹ ló ti ń gbowó yẹn, ìwọ ó tún fẹ́ kó tó máa ṣe kó máa tún ti pàṣẹ gbowó jáde, ó tún fẹ́ jókòó, ó fẹ́ fìyà tó ti ṣe fún ẹ, tẹ́lẹ̀ ìjà tó ti wà láàrin yín, ó fẹ́ fìyà rẹ̀ jẹ́. ó wá ní Mohbad wọ́n ní kọ́mọ́ fún lówó, owó wo ló wà lọ́wọ́ ọmọlẹ̀? sọmọ tẹ́ ni wọ́n náà kiri,
ọmọ tẹ́ ni wọ́n ń ṣe lọ́sẹ̀ kiri, thank you Adenike Ofi, God bless you. Ọmọ tẹ́ ni wọ́n ń ṣe ní káàkiri, owó wo ló wà lọ́wọ́ ọmọ yẹn? Owó ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń jí sówó nísìnyí. Ògbà tó wẹ̀ wá jí sówó tán yẹn, ẹ dẹ̀ pa, ẹ fi owó, no wonder torí ẹ bá pè ìyá Bọ́sẹ̀, ìyá Mohbad, tí ọpọlọ ẹ bá wà nílé, tí ó sì pé common sense ẹ ti low, tí kì í ṣe pé thinking faculty ẹ ó ti dojú dé, ìhà inú ẹ ti pò pọ̀. Ìyá ìyàwó ẹ lọ ralẹ̀ lórúkọ ọmọ tuntun tí wọ́n wà láyé. Ibo ni wọ́n wà tọ́mọ fi ń kó owó fún ìyá ìyàwó láti lọ ralẹ̀ tó ń forúkọ ọmọ tuntun rà tí ìmọ́lẹ̀ gan ò mọ tán fi ra ilẹ̀ rárá. Ṣé bí bàbá Mohbad ló tú àṣírí síta sìn, àwa ò bá mọ̀, torí pé Kẹ̀rímọ́ ló kọ́kọ́ fà, Kẹ̀rímọ́ ló jáde, Kẹ̀rímọ́ ló sọ̀rọ̀, ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa ilẹ̀, ló sọ̀rọ̀ nípa bàbá Mohbad. Má nìyẹn ò tiẹ̀ sọ anything nípa wọn. Ọwọ́ níjọ́ tí Mohbad kú, bàbá Mohbad ti ń pè níjọ́ kejì pé bo ni kọ́kọ́rọ́ mọ́tò Mohbad wà. Of course, toró mọ̀ pé ẹ pa ọmọ ni. Ó mọ̀ pé ń tẹ̀sẹ̀, ó máa béèrè pé gbogbo nǹkan ẹ̀ bíbélẹ̀ kó sí. Ṣé Yẹmí kò fẹ́ máa wa mọ́tò kiri ni? Ṣó fẹ́ máa wá ká ni? Ayé ga sọ lẹ́nu kò lè wá ká. Ọ̀tún ló fẹ́ wá sùn sọ́dún ẹ̀ ní alẹ́ ọjọ́ náà. Ó fẹ́ wá sùn sọ́dún ẹ̀ lẹ́. Ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ tí jọ ń ṣe? Má nìyẹn ò bẹ́ẹ̀ gà níta kò rojú ẹ̀ níbi. Kò sọ̀rọ̀ sí ẹ. Ohun tó kàn ń sọ ni pé báwo ni ìyá rẹ̀, Lizzy Bank, thank you. Ohun tó ń sọ ni pé báwo ni wọ́n gan ṣe fẹ́ máa ra nǹkan tó jẹ́ pé fámílì ìyàwó àtọwọ́ ìyàwó lóun ti máa kọ́kọ́ ni wọ́n gan ti máa gbàṣẹ́. Ó tó ń gbèdè ẹni náà. Ó tó ń gbèdè ẹni nínú ọ̀rọ̀ yẹn o. Wípé ní ti ó ń fún oníṣọ́ọ̀bù tán gbà fún ẹ, ilé tán gbà fún ẹ, ó lọ́wọ́ ta lówó ẹ ti jáde. Ó ní só yẹ kó jí ọwọ́ ìyàwó ni owó ti máa jáde, só yẹ kó jí owó ìyá lówó ti máa jáde, só yẹ kó jí owó fámílì náà máa ra nǹkan wá fún ẹ tó ò lè confront ọmọ ẹ kó gbà jáde. Ó tún fight fún ẹ bẹ́ẹ̀ yẹn ni, if you don't know. But àwọn wèrè tán wá ń rojọ́ fún ẹ, wọ́n manipulate ọ̀rọ̀. Ẹlẹ́dàá ó sì da àdàbí ìyàn dá láàrin yín, àfi tí bàbá Mohbad bá sórí social media yẹn tó jẹ́ pé bí wọ́n ṣe rojọ́ yẹn bẹ́ẹ̀ ni bàbá Mohbad ṣe wá rò lórí social media. Ó lè báwọn èèyàn sọ̀rọ̀ ní kọ́kọ́ o, but lórí social media yẹn kó wá dálẹ̀ bó ṣe dálẹ̀ yẹn, àdàbí ìyàn dá láàrin ẹ̀yin méjèèjì. Ó ti gbàgbé pé o bímọ, ó wá ń fọmọ kọ lọ́rùn pé ó ń béèrè fún DNA test. Tí ìbá ṣe pé o lójú tì ìyá Mohbad, o ní bàbá Mohbad ní ọmọ àlè ní àdúrà. Ó ló sọ wípé ńgbà yẹn lọ́n pé tí àdúrà bá fi máa pọ́dún tó bá fi máa pé 19 years ó máa kú tí kì bá sàn lóbi. Bó máa kú. Ó ló ti pe ọmọ yẹn náà lọ́mọ àlè. Ibo ló ti pè lọ́mọ àlè. Bàbá Mohbad ò pé Liam gan lọ́mọ àlè. Ó ní dùnnú ló máa dé tó bá jẹ́ pé ọmọ ń ló bí. Ṣùgbọ́n tí ayé ń sọ kó ń wẹ̀ kúrò lórí ẹ̀ torí gbà tó ń bá lọ bí àgbáńrè. Kó mú wá di pé ìmọ́lẹ̀ gan máa ṣépè fóun. Ìmọ́lẹ̀ fúnra ẹ̀ dẹ̀ ti clear rẹ̀ nínú àwọn orin rẹ̀ bí mẹ́ta ìmọ́lẹ̀ ti kọ́ pé Joseph àti Maria lòun àti Wùmí kẹ́ lọ sit down. Kí ló fa ẹjọ́ ẹ̀ ṣé torí pé ó fẹ́ ṣe DNA test Wùmí? Torí pé ó fẹ́ ṣe DNA test ń lo gún fi mú ẹ̀mí mi jí, thank you. Nítorí ẹ̀ ní sọ̀rọ̀ ṣe dé bá gbèsè ayé ẹ̀ ló ṣe fẹ́ kú ló ṣe fẹ́ yàgbé ara ló ṣe ń push ọmọ àǹtí mi ó tí ì jẹ́ tán lórí social media ẹ̀. Ó kàn so eléyìí ni a máa jẹ àkàrà rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan àbọ̀ láàrin ọjọ́ mẹ́ta á tún padà síbi tó ti ń bọ̀. Ó rò pé alẹ́ àlè fi ẹlẹ́wù mi tún lọ gbẹ́lòmíì wá tún ti kó bó bá wá wu blessing kó yóò pònú kó wá máa rojọ́ bàbá ẹ̀ kó jẹ́ káwọn olórí burúkú kan pè lórí fóònù kó wá máa sọ̀rọ̀ bàbá ẹ̀ láìda mọ́ gbàgbé póbìnrin ni ẹ́ ilé ọkọ ló wà ó lè níyì mọ́ gan lọ́wọ́ ọkọ ẹ̀ pẹ̀lú n tó bá fi lè mú ẹnu ní ọ̀rọ̀ bàbá ẹ̀ lórí social media tí wọ́n náà fi lè sọ ọmọ àǹtí mi ó lè níyì ilé ọkọ mọ́. Ṣé ìyá tó máa ṣe torí pé owó tán ti fún yín ìyá yín ti lówó lọ́wọ́ MC Olúọmọ ti fún 1 million ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti fún lówó àwọn kọmíṣánná àwọn gbogbo ẹ̀ wọ́n ti wá gbowó fún yín nínú ilé owó ti wà lọ́wọ́ ìyá yín sìn bàbá yín ti di èpo ẹ̀gúsí ṣùgbọ́n nígbà tí ò sí nǹkan kan tẹ́ ẹ̀ rí ìyá yín bàbá yín ló wà pẹ̀lú yín gbà náà ó ti wá di èpo ẹ̀gúsí kò sí tí òbí èèyàn bá ṣe bàbá àtàwọn ò tọ́jú wa o bàbá àtẹ̀mí wò jẹ́ kí n tún sọ kinní kan fún ẹ bàbá tó bí èmi mi ò jẹ́ wọ́n ní aṣọ rí wọn àrà sọ fún wa rí débi aṣọ school bàbá àti wo ò jẹ́ wá ní nǹkan kan rí lémi tèmi tí ẹ̀mí tí mo tí ẹ̀mí tí ẹ̀mí bàbá mi ì jẹ́ wọ́n ní nǹkan kan rí ó tún gbọ́rú ẹ̀ rí bàbá àti wa ò jẹ́ wá ní ṣìngbá rí ìyá àti wa ló ń gbé bùkátà ìyá wa ló ń gbé bùkátà wọ́n lè mọ fún wa láwọn owó kọ̀ọ̀kan ò bóyá tá a bá lọ kí wọn o tá a bá lọ sọ́dọ̀ wọn o ṣùgbọ́n pé wọ́n ra kan ọdún wa dé wọ́n wá ra aṣọ ìyá wa ni ó gbé bùkátà lórí wa
ọmọ wo ṣe nǹkan ni ìyá wa ni ó gbé bùkátà lórí wa níjọ́ tèmi gan fẹ́ ṣe introduction to engagement like you ìyá tèmi ló gbé bùkátà tèmi ó sílé bàbá tèmi ò ní ṣe ń gbá ẹ̀ lẹ́yìn kó tó fa gidi ó tún da gidi bolẹ̀ bí bàbá Mohbad ó sílé lẹ́yìn kó tó da gidi bolẹ̀ bí ó tún da gidi yẹn bolẹ̀ ni thank you bless olúwa ó da gidi bolẹ̀ ni pé wọ́n sọ fóun pé like you náà ni ó ní introduction ni wọ́n pè fóun ó ní wọ́n ti sọ di engagement ìrírú ẹ̀rí bàbá tèmi náà bínú mo ṣẹ̀ṣẹ̀ rántí ni mo fi gbogbo ohun tí máa jẹ́ nígbèsí ayé mi ṣẹlẹ́rìí bàbá mi bínú torí kò expect ẹ̀ ó ní introduction náà pé ó náà méèyàn púpọ̀ wá ṣùgbọ́n kò sí bí ó ṣe ní méèyàn púpọ̀ torí pé ìlú wa gangan láti ṣe dandan ni kí fámìlì wọn wá olórí ẹbí wá ìyàwó olórí ẹbí wá àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ìyá bàbá wa wọ́n wá àwọn fámìlì ìyá tèmi gan ni ò tún síbẹ̀ ṣùgbọ́n gbogbo fámìlì tó wà ń bẹ̀ fámìlì bàbá mi náà ni ṣùgbọ́n òun ò dira wá òun nìkan ló ń bọ̀ ìyẹn tún kọ́ kódà kò múra wá ní ìmúra ẹni tó fẹ́ ṣènáwó àwọn ẹbí ọkọ mi àwọn bàbá wọn àtìyá wọn náà gbé gèlè wá báyìí àti sára àwọn ọ̀rẹ́ Fẹ́mi ní nǹkan kan náà wá even inú living room like you lákọ́kọ́ náà fẹ́ lò fún introduction pé kán lo pálọ̀ ńlá kankan lò ṣùgbọ́n gbà tó dé èmi olórí èrò ni mí ó fàájà ni olórí èrò lèmi wọ́n fàájà ni mo ṣe lọ gba ó padà dípẹ́ lọ gba tẹ́ǹtì mo ṣe ta tẹ́ǹtì síta nù gbogbo backyard wa gbogbo pásẹ́jì èrò pọ̀ bẹ́ẹ̀ nu yàrá méjì ó já lọ bẹ́ẹ̀ ni náà kúkú sọ di gbogbo ẹ̀ náà kú yí papọ̀ ẹjẹ́ ayípọ̀ bíi tiẹ̀ náà ni náà bá yí pọ̀ ṣùgbọ́n ìyá tèmi ò sòjóró n tó kanlẹ̀ fẹ́ ṣe ló fẹ́ ṣe n tó fẹ́ ṣe ló fẹ́ ṣe introduction ni wọ́n pè é introduction ni wọ́n pè é wọ́n dẹ̀ yí pọ̀ introduction ni wọ́n pè é wọ́n dẹ̀ yí pọ̀ wọ́n dẹ̀ wá sanwó orí wa wọ́n dẹ̀ gbà á wọ́n gbà á ṣùgbọ́n wọ́n yọ nínú ẹ̀ wọ́n dẹ̀ kó yòókù padà fún wọn àwọn olórogún lé nǹkankan so kọ́kọ́ gbàgbé ó máa happen bẹ́ẹ̀ it happen like that bàbá tèmi náà bínú wípé ṣe bí introduction lẹ pè fún mi báwo lẹ ṣe sọ di onírẹpẹtẹ ìyá mi ló dáná ìyá tèmi bàbá mi ò fi sin gbá ilẹ̀ bẹ́ẹ̀ òfìsìn gbáì òsínlé ó tún halẹ̀ ní wípé Ọlọ́run kó fọ̀run kẹ́ gbogbo wọn ó tún halẹ̀ ní ó dá Fẹ́mi náà rọ́bà ní ó ní ṣe bóun ti ní ọmọ wọn ò lè fẹ́ ìwọ ní wọ́n ní pé kán mọ̀ fẹ́ra wọn bàbá ẹ̀ ní kó mọ̀ fẹ́ bàbá àtọkọ tèmi náà ní ká mọ̀ fẹ́ra wọn ò tún sílé bàbá tèmi náà ní kí n mọ̀ fẹ́ bàbá àti ẹ̀ ní kó mọ̀ fẹ́ mi àwa sì ní fi ara wa ò tún sílé bó ṣe ń lọ nu tí ò kí wá lẹ́jọ́ super story wọ́n sọ bàbá Mohbad ló kópa sí gbogbo tẹ́ fẹ́ sọ náà rèé èmi tèrò pé bóyá nǹkan mi wà bóyá bàbá Mohbad ti dó wù mí ni mo ṣe bó ti bá wù mí sùn ni àbí bóyá òun ló ní Liam níbi tó lóun ti mú kiri orí òkè bóyá òun ló fún lóyún n tẹ́mi rò pé ẹ fẹ́ ní mo fẹ́ sọ ṣé nǹkan tẹ́ fẹ́ fi sọ lóko ẹ dákun tó bá yẹ pé nǹkan mi wà tá a fi máa sọ bàbá Mohbad ló kópa ẹ bá wa gbé jáde o torí tẹ́mi pé nìyẹn gbogbo ohun tó ń sọ is a minor thing minor thing ní gbogbo eléyìí it is normal láàrin ọkọ àti ìyàwó ó máa happen àwọn tó máa wá dá ẹjọ́ olórí burúkú fún ẹ bí wọ́n léèrè nínú ilé wọn pé báwo náà wọ́n ṣe ń ṣe gbèsè ayé wọn ṣé wọn kì í ran ọkọ wọn lọ́wọ́ obìnrin tó bá wà tí ò bá lè help ọkùnrin olórí burúkú obìnrin ni ọkùnrin dẹ̀ gbúdọ̀ ranra wọn ẹ̀sùn láwọn tó wà ń lo òyìnbó wọn ranra wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ni wọ́n bọ̀ sórí sórí àmẹ́dẹ́ wọ́n máa sọ ọ́ra òyìnbó olórí burúkú wọ́n máa láwọn dájọ́ wọ́n máa fi lọ ìlú ibi tán ń gbé yẹn wọ́n máa fi dájọ́ fẹ́ pé bó ṣe máa lọ leléyìí bí wọ́n léèrè pé báwọn náà ṣe ń gbégbé sí ayé wọn bí àwọn tó wà ń lo òyìnbó léèrè àtọkọ àti ìyàwó wọn jọ ń ranra wọn lọ́wọ́ ni kẹ́ẹ̀kọ́ sì dànù a ní kí ló pa ìmọ́lẹ̀ kí ló pa Mohbad bá mi pa WhatsApp kí ló pa Mohbad lábẹ́rẹ́ story eléyìí rojọ́ family ẹ̀kan rojọ́ orí burúkú lẹ̀ ń ṣe àtẹ̀tara àtẹ̀bí ṣé òun tó pa Mohbad nìyẹn kí ló pa Mohbad lábẹ́rẹ́ kí ló pa ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ ìwọ forgive Wùmí láyé àti lọ́run gbogbo ohun tó bá ṣe fún ẹ ó dẹ̀ lè forgive ẹni tó bímọ fún tiẹ̀ mọ̀ bá ọ ó ti gbẹ̀mí pé mọ́lẹ́ nìkan kọ́ ló bí so ó ti rò pé ó ti lówó lọ́wọ́ sìn ó mọ̀ pé ẹ ti fẹ́ ṣe orí àdúrà náà fúnra rẹ̀ ẹ mọ̀ pé ẹ ti ṣe orí already ẹ tún fẹ́ fi ìfẹ́ bára yín lò pọ̀ bàbá Mohbad ìyá Mohbad ẹ fẹ́ bára yín fi ìfẹ́ lò papọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní nǹkan kan ṣe fúnra yín mọ́ ṣé dandan ni kẹ́ ẹ fẹ́ ra yín ni ṣé dandan ni kẹ́ ẹ fẹ́ ra yín ni bàbá Mohbad ti níyàwó ìwọ náà ti lọ́kọ kí lẹ̀ ń wá ká kí ìbá ti pé ìdókúdó tẹ̀ ń wá kiri ìdókúdó ni náà ìdókúdó àtòṣì connect tó yẹ pé ti dọ́rìn kiri yẹn tó ti ń wura yín ẹ ti ń wura yín gbà tẹ́ máa ń lọ sílé Mohbad tẹ́ máa ń lọ káàkiri máa bẹ̀bẹ̀ ká ìfẹ́ ẹ tún ti ń fìfẹ́ hàn ra yín
ẹ ti ń fi sign dínjú síra yín ìfẹ́ connect ìgbà náà ó tún ti connect síbẹ̀ tíbẹ̀ pé bàbá Mohbad tó yẹ kó lè sí woman ní àsọ̀wò wà tìgbà tó ti sí lásọ̀wò nísìn wo bínú ilé yẹn ṣe dàrú n tó fi sí yẹn ọmọ pé ó ti sọ ẹ́ di gbẹ̀wù dání ni ó sí ẹ báwo sọ di gbẹ̀wù dání ni ó sọ di ó mọ̀ pé nǹkan tán ṣe fún ẹ láti ẹ̀bì kan sọ́fẹ́ kó o máa wá ṣẹrú ni dídá nada thank you ó mọ̀ pé ó ti sọ di gbẹ̀wù dání ló sọ ẹ́ dàǹgbà náà ó tún fẹ́ sọ ẹ́ di gbẹ̀wù dání mi ó fẹ́ kó jẹ́ pé tó o bá tí ì rí òun lójúmọ́ kó mọ̀ lè jẹun ó fẹ́ fìyà jẹ ti rí pé ìyá Mohbad gangan ló fìyà jẹ bàbá Mohbad ní ọ̀dọ̀ Mohbad ó ti wá wà báyìí pé Wùmí kọ́ ni ò jẹ́ kí bàbá Mohbad fún ni ò jẹ́ kí ìmọ́lẹ̀ tọ́jú bàbá ẹ̀ ìyá Mohbad ni ó ti wá clear báyìí ó ti clear dáadáa báyìí pé ìyá Mohbad mọ̀ ń treat bàbá Mohbad pé torí ìjà tó ti wà láàrin wọn torí ìjà tó ti wà láàrin yín yẹn ó wá fẹ́ kó jẹ́ pé bàbá Mohbad máa bẹ̀bẹ̀ báyìí kó tó lè rówó jẹ ọwá ní kò tọ́jú ẹ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n tún wá padà lọ sórí mi ìyá Mohbad sọ ọ̀rọ̀ kan ó ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó rí Wùmí irú èèyàn wo ló jẹ́ ṣé Wùmí ń ṣe sìnáká ó lóun ò mọ̀ ó ní torí òun àti Wùmí ò close tẹ́lẹ̀ ó nígbà tí Liam pé 41 days ní òun àti Wùmí làwọn close ó dẹ̀ sọ níbẹ̀ pé ọ̀rẹ́ ni bàbá Mohbad àti Wùmí pọ́n close gan pé kò sí jà láàrin wọn okay now ó ní bàbá Mohbad ló wá sọ fún Wùmí pé kí wọ́n sọ fún pé kó má fọwọ́ kọmọ pé òun ò lè wé ọmọ fún 41 days wípé wọ́n ní àjẹ́ lòun ẹ̀yin ará mi nínú Olúwa ṣé kí n bọ́ sí brain yín ṣe rí ọmọ Liam tẹ́ ń wò yẹn gbàgbàgbàǹgbà ló clear pé kì í ṣe ìmọ́lẹ̀ ló ní ọmọ yẹn ṣe rí ìgbà tí wọ́n máa bímọ ó ní orò tí wọ́n máa ń ṣe ó ní orò tán gbọ́dọ̀ ṣe fún ọmọkùnrin nínú ìran wọn kì í ṣe ìran tí Mohbad ìran ọmọ tó bí yẹn ìdí nìyẹn tán fi bí sílé alágbo ó ní àwọn nǹkan kan tí wọ́n ṣe torórí adé ni ó ní bó ṣe máa ń ṣẹlẹ̀ ṣe ní nígbà tán bá ṣe yẹn tán wọ́n máa ṣe mí fún 41 days ni ìyàwó máa ṣe nínú ilé àwọn bàbá Mohbad ó lè ṣe pé wọn kì í jẹ àtẹ́ wọ́n lè ṣe pé wọ́n máa ń jẹ àtẹ́ nílé wọn kó jẹ́ pé ìdílé tó máa ń jẹ àtẹ́ téèwọ̀n míì bá bímọ nínú fámílì wọ́n máa ní tí wọ́n bá ti bímọ wọn ò gbúdọ̀ fẹ́nu kan iyọ̀ magi àti epo wọ́n kàn máa bá wọn ṣe ọbẹ̀ yẹn bọ̀rọ̀ gidi ni fún 41 days ẹlòmíì wà nínú ìdílé mi ó lè ṣe dòná máa gbé ti ọmọ yẹn ní ẹ̀gbẹ́ fún 41 days ẹlòmíì wà ó lè ṣe pé nǹkan kan náà máa ní kó ṣe fún 41 days fún 41 days ló máa fi máa jẹ àtẹ́ tí wọ́n ní jẹ nǹkan kan tí wọ́n ní jẹ epo kódà tó bá jẹ́ ẹ̀gúsí ni àtẹ̀fọ́ wọ́n kàn máa ṣe ẹ̀gúsí yẹn bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ láì ní iyọ̀ wọ́n lè fẹ́ já sí wọ́n lè fi gbogbo wọ́n lè fẹ́ rán sí bọ̀ kò ní iyọ̀ kò ní magi kò ní sòróró ńbẹ̀ kò ní sépo ńbẹ̀ irú àwa ní ìsẹ́ni tó bá fẹ́ wa nínú ilé wa àtẹ́ni náà fi máa ń pè wá ní òròlúyè ní ọmọ Olúfọn Adé òròlú ọmọ Kẹláwẹ̀ mo lépo nílé mo jẹ láni funfun mo níyọ̀ nílé ni mo jàtẹ́ ò sílé mo rìn wọn wá balùwẹ̀ láàrè ọmọ aládé sẹ́sẹ́ fún ìhòhò ló máa wọnú bedroom lọ láti inú ilé bó bá fẹ́ wẹ̀ wàá wọnú ilé báyìí wàá lọ inú ilé láti lọ wẹ̀ ni so wàá rí alépo ńlé yẹn tó ń jẹ láni funfun ni pé o ní epo iyọ̀ àtẹ́ ni wá ẹni tó bá fẹ́ wa àtẹ́ ló máa jẹ ẹni bá bímọ fún àwa ọmọ ọkùnrin wa ni kì í ṣàwọn obìnrin o ọmọ pẹ̀lú èmi ní ìsẹ̀ǹtẹ́ mi bá fẹ́ orò ìdílé wọn lèmi máa ṣe culture wọn lèmi máa mú but àwọn tó bá fẹ́ wa ni tó bá fẹ́ ọmọ ọkùnrin wa culture tiwa náà máa mú you get it ó lè ní orò kan tí wọ́n ń ṣe fún 41 days torí ọmọ yẹn kó má bàa kú orò yẹn ni Wùmí perform òun ló perform 41 days ní òsè gbà kan fọwọ́ kan ọmọ yẹn ó ní kankan tí wọ́n ń ṣe pẹ̀lú ọmọ yẹn kì í ṣe bàbá Mohbad tẹ́ ẹlẹ́fẹ́ lọ gbé placenta tó pé àtijọ́ yẹn nìjà ti ṣẹlẹ̀ àtijọ́ tí wọ́n ti náà ń sèkó mọ́ nìjà ti ṣẹlẹ̀ láàrin bàbá Mohbad àti Wùmí àti ìyá Mohbad ìjà wà láàrin wọn bó wá ẹni tíjà wà láàrin wọn yẹn tí ẹ gbé placenta fún ta ló ṣe placenta ìyá Mohbad ta ló ṣe placenta oníwà kan lọ bẹ̀ wá tàn kí wọ́n ní wọ́n jẹ́ kó fọ́kọ mọ́ because ó ní orò
tí wọ́n ṣe fún wọn fún 41 days àṣírí ni mo sọ fún yín yẹn 41 days yẹn wọ́n ní ritual tí wọ́n perform. There is a ritual. Ẹ bọ́ tẹ wá búra rẹ̀. Ẹ gbé ọmọ yẹn bọ́ta kẹ wá ṣépè. Ìwọ àti ìyá Mohbad àti Wùmí. Ẹ bọ́ta àti ìyá Wùmí fúnra rẹ̀. Ẹ bọ́ta pé ẹ ní spiritual kan tẹ̀sí fọ́mọ yẹn fún 41 days. Tẹ́ ẹ bá ti sọ màá dẹ̀ jáwọ́ lórí ọ̀rọ̀. Màá jáwọ́ lórí ọ̀rọ̀ Mohbad. Ẹ wá búra níta pé ẹ ní spiritual connect kan. Tẹ́ ẹ ṣe fún Mohbad fún Liam fún 41 days pẹ̀lú Wùmí lórí ọmọ tó bí yẹn. Ẹ bọ́ tẹ wá sọ. Ẹ wá búra rẹ̀ pé kò sí nǹkan kan tẹ́ ṣe lé lórí. Pé ẹ ní nǹkan kan tẹ́ ṣe Òní Adébímpé pé ẹ ṣe nǹkan kan lórí ọmọ. There is a spiritual tẹ́ ṣe lórí ọmọ yẹn. Olóbùkú wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ dànù. Kò lè dànù. Òyìn tuntun mú ni. Ó lè dànù. Ìtàn mú ni níbo? Ó lè dànù. Ìtàn mú. Fóònù mi bọ́ bí. Kò sí tó máa dànù bí. Dànù bo. Bọ́ bá dànù àtúntún ẹ mú ni. Gbogbo ẹ̀ dànù ó lọ gbó. Mo sì fẹ́ kásẹ̀ sókè ni. Àní èmi béèrè lọ́wọ́ wọn. Ẹ bi wọ́n léèrè there is a spiritual things tí wọ́n perform. Kí ló ń pa yín lẹ́rìn? A lè wá kú. Mi ò lè wá kú jàre. Ẹ bi wọ́n léèrè sẹ́ there is a spiritual performance tí wọ́n ṣe fún 41 days. Ṣùgbọ́n Wùmí wá mọ̀ọ́mọ̀ parọ́ yẹn mọ́ bàbá Mohbad tí wọ́n jọ sọ̀rọ̀. Abẹ́ẹ̀rí ni òun àti bàbá Mohbad ò sọ̀rọ̀.